kan wà tó yẹ pé hard currency ló wà nínú ẹ̀ pẹ̀lú láti bí àkìlọ̀ ṣiṣẹ́ ìgbà. kí ló gbé ẹran ló gbé. Ọlọ́run mọ̀ pé mi ì sí lóyà tí mo ṣe ń jalè. ẹ tí ì máa bí ẹgbẹ́ sí. ẹjọ́ kí ni. Dani. ẹyẹ dàbí gẹ́gẹ́ ló wà látàkùn yẹ. ṣàtọ̀ a ti ṣeré kò. bàbá mi ìrọ̀ àfihàn àti ìwò tó bá lọ wá màmá ṣáyé ni ẹ̀rọ yìí kan màmá fi ṣe sílẹ̀ àdúgbò ní abẹ́ ìṣèlè àbọ̀lọ́gbẹ́ bá ti ṣẹ́ta abẹ́ jáwé rẹ̀ ni. wọ́n ti ní wà tí wọ́n ti ní ọ̀la yìí. bàbá máa rò pọ̀ náà lórí ọ̀rọ̀ tó. bàbá yà lọ́wọ́ tó wá yìí. bàbá mi sọ yẹ kó bàbá mi ṣe é ní bàbá mi ṣe é. Showing soon on Sekeretv. Kí ló wó tí ọ̀wá lè mọ̀ pẹ̀lú bí ẹ̀ àwọn àbúrò ẹ̀. Money is meant to be felt by people. Kò ní ìbéèrè. oúnjẹ ò dùn ní. just focus on what you are doing. kó má yẹ pé kò fi wheelchair tàn wá jẹ ni ẹ wò ó sì ẹ bẹ́ẹ̀ ṣe rí ẹ ó lè jẹ́ pé ọ̀sán lẹ́yìn jókòó lórí wheelchair lóòrùn báyìí ẹ máa nà ó ẹ máa nà tọ̀tọ̀tọ̀ ni. kò ga o ẹ tún mọ̀ ṣe jù ní lọ pa. You're getting out of that kind of state that you were in. You were almost in some kind of a cuckoo form. Joshua ti sọ fún ẹ pé àwọn fẹ́ ṣe wedding. Showing next on Sekeretv. The great thespians of Africa. Àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o, tóra wọn lèwe ń wò. Ẹ dákun ẹ ṣàyèrè, torí bọ́jọ́ alẹ́ ṣe kókó. Bọ́lá yóò sì ti rí, ṣe bá tẹ́ni là ó ti mọ̀, òun á bá ṣe là ó gbà lọ́jọ́ alẹ́. Ìrẹ́jẹ kò sí nínú fọ́tò, bó bá ti dúró ló máa bára rẹ̀. Àwọn àgbà kì í hùwà bàjẹ́ o, torí páwọn là ń wò. Kò sì yẹ kí wọ́n kó wa kù. Ó ṣe kókó, ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la wa. Mo ló ṣe kókó, ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la wa. Bọ́lá yóò sì ti rí, ṣe bá tẹ́ni là ó ti mọ̀, òun á bá ṣe là ó gbà lọ́jọ́ alẹ́. Ìrẹ́jẹ kò sí nínú fọ́tò, bó bá ti dúró ló máa bára rẹ̀. Àwọn àgbà kì í hùwà bàjẹ́ o. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kọkànlá ọdún tí a wà yìí, ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tó
tó bá sì ní owó àtijọ́ yìí lọ́wọ́ láti tètè kó wọn lọ sí ilé ìfowópamọ́sí wọn fún ìyípadà sí owó tuntun. Àwọn abala owó tí àṣẹ tuntun tí gómìnà ilé ìfowópamọ́sí àgbà ilé wa pa ọ̀hún kan náà ni ìwọ̀nyí: 200 náírà tí a mọ̀ sí 200 náírà, 500 náírà tí a mọ̀ sí 500 náírà, àti àpapọ̀ owó ilé wa tí ó ga jùlọ tí í ṣe 1000 náírà tí a mọ̀ sí 1000 náírà. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ará ìlú, a rí gbọ́ pé ìnira gbáà ni ìpààrọ̀ sí owó tuntun yìí mú bá tonílé tẹlẹ́mù, nítorí pé ariwo omi pọ̀ ju ọkà lọ ni àwọn ilé ìfowópamọ́sí ń ké látàrí bí kò ṣe sí owó tuntun tí wọn ò fi ṣe pàṣípààrọ̀ àwọn owó àtijọ́ tí wọ́n ń kó wá sí ilé ìfowópamọ́sí. Àyìnkẹ́ kí ló ṣe? Dókítà, ẹ fọkàn yín balẹ̀, ẹ fọkàn yín balẹ̀. Àìsàn tó ń ṣe ìyàwó yín kò yí padà. COPD òun ló sì tún yọ wọ́n lẹ́nu. Mo gbé COPD yìí o. Ẹ ní sùúrù, ó gbóògùn, ẹ ní sùúrù, ṣẹ gbọ́. Dókítà ẹ ṣàgbà. Ẹ jẹ́ nǹkan kan fún yín kẹ́ lọ bá kàṣíà. Arábìnrin. Ẹ káàbọ̀ bàbá. Mo fẹ́ san owó yẹn. Kí lorúkọ yín? Àyìnkẹ́ Ọláọ̀tún. Ẹ̀yà. Ọ̀nà. Mo ti rí, ṣùgbọ́n sáwọn adarí iléeṣẹ́ tó bá ti jẹ́ kí n mọ̀ yín pé owó yín ti wọlé sí àpò iléeṣẹ́ wa, màá fún yín níwèé ìdánilójú pé ẹ ti sanwó. Àyìnkẹ́, wọ́n mọ̀ pé òun gbọ́ gbogbo tí mò ń sọ báyìí o. Má fi mí sílẹ̀ báyìí o. Èmi náà mo fẹ́ kó yọ pé gbogbo tó ń ṣe ọ́ yìí ọjọ́ ṣe wá ní àjọmọ̀ánú rẹ ni o. Mo sì sa gbogbo agbára mi láti rí i pé ọfẹsẹ̀ rẹ rìn jáde kúrò bí. Arábìnrin, ẹ gbọ́, wọ́n ní owó tí mo san ò tí ì wọlé sọ́dọ̀ yín. Kò tí ì dọ́dọ̀ wa. Látàná tí mo ti san náà ni wọ́n ti ní ẹ̀wò aláàtìrí, wọ́n ti yọ nínú owó mi látàná. Bàbá mo ti rí, ṣùgbọ́n kò tí ì dọ́dọ̀ wa. Ájọ àṣe yẹn sí. Bóyá kẹ́ pé ilé ìfowópamọ́sí yín. Ká tún pèlè èkó. Welcome to Mom's Bank. For English, press 1. Yoruba, ete eji. Hausa. Kájọ rìnrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Jẹ́ kí n fà ẹ́ lọ́wọ́ dání, kémi tìyẹ kájọ rìnrìn àjò. Ìrìn àjò tí ó gbọ́dọ̀ forí ṣọpọ́n yeyeye. Mímí kan gbọ́dọ̀ mi kúkú tẹ́ wá. Torí lálábàáròkè
káàsán o. Orúkọ mi ni Adéọlá Ọdẹkùn ti Mans Bank. Kí ni mo lè ṣe fún yín o? Hello. Orúkọ mi ni Ọláòtán. Ọlá. Hello. 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 Ọlá mi, níbi ọ̀dọ̀ wa yẹn mà ti di nǹkan gan. Ó ti di ìlú o. Nígbà tẹ́yìn bá débẹ̀, ẹ máa wò ó ni pé ebi ti di nǹkan o. Tẹ bá rí àwọn ilé ńláńlá tó wà ńbẹ̀, ọ̀dọ̀ wa nìkan ni igbó rọra wà ńbẹ̀ báyìí. Báyìí ni, jẹ́ ọ̀dọ̀la ká gbìyànjú láti lọ wo ibẹ̀. Tẹ́mi ti ẹ̀rù ni pé ẹ̀ sì jẹ́ aṣọ ọdún wo ká tabẹ̀. Bí mo ṣe ń wò ní ìsìn tí wọ́n ò bá talẹ̀ ńbẹ̀, a tó mílíọ̀nù 2 sí 3. Jẹ́ rí bàbá agbẹjọ́rò, òun ni ó sọ fún wa iye tó ń ta àdúgbò yẹn nísìn. Ẹ̀rí yẹn sọ, ẹ̀rí sọ, ẹ̀ sá lọ bì kankan lẹ́yìn yẹn. Mo fẹ́ dọ́dọ̀ àwọn boys. Àwọn ta ni? Àwọn ọ̀dọ́mọkùnrin. Àwọn ọ̀rẹ́ yín? Kò sáyè. Kí lẹ́yìn máa ń wá kiri ní? Ẹ lè jókòó tí mi kájọ wà nílùú. Èyí tí mo jókòó tí ọ̀ iṣẹ́ kílẹ̀ fún mi ṣe, àáfẹ́ tí aṣọ rẹ̀ ọ̀gàn jìkà. Ẹ wá gbà mí. Èyí tá a ṣe lóru àná ńkọ́. Iṣẹ́ ọ̀kan ṣo tá a ṣe lánàá. Ìgbà ń bẹ lára bàbá yìí o. Wo mọ̀ pé àwọn dókítà ti sọ pé ká máa ṣàánú ẹ̀yin obìnrin irú òkè ìṣòro rẹ̀ yìí nísìn wọ́n ní ká máa fà nítorí àrùn jẹjẹrẹ. Kò ní mẹ́mi mo kọ́ ẹ wo kí sóbìnrin nìkan làrùn kan ń bẹ fẹ́yìn ọkùnrin nísìnyí bẹ́ẹ̀ ń tà àmọ́ kò ní í ṣèwọ. A bá ń ṣe déédéé ni ò lè jẹ́ kó ṣèwú kankan. Ẹ sọ wá ṣe. Tí mo ń ṣe déédéé ọ̀dà jẹ́ ká jọ gbà nísìn pé kí n máa ṣe déédéé ìgbàkigbà tí mo bá ti gbé ọ̀pàdé kọ tura lẹ̀ ọba wà ní kíṣìnì báyìí wọ́n fẹ́ bubẹ̀ báyìí mo bá ti gbọ́ pàdé ọjọ́ wọlé. Mo ẹbí wọ ló ní nǹkan ẹ máa gbà fún ọ àmọ́ má fà ìṣèjù sí o bẹ́ẹ̀ bá ti ṣe lẹ́ẹ̀kínní ẹ̀kejì kẹta n bá ti ń lọ bí ẹ̀mẹrin 5 kò sádùn bẹ́ẹ̀ mọ́ kò sádùn bẹ́ẹ̀ mọ́. ó dá wọn ní fàṣejù sí àmọ́ tí n bá ti sọ pé ó yá náà. ẹ kú dédé ìwòyí o ẹ̀yin èèyàn wa nílé lóko èyí ni kókó inú ìwé ìròyìn tó ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti ìpínlẹ̀ yìí orúkọ tèmi ni Àbíkẹ́ Agbọ́lágadé. Ìjọba àpapọ̀ ti ṣe ìlérí fún àwọn ará ìlú láti rí i dájú wípé iná mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège yóò di ohun ìgbàgbé láìpẹ́. Àwọn ará ìlú káàkiri ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè wọ́n tú yáyá jáde láti fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀wọ́n gógó pẹtiróòlù tó gbòde kan láti oṣù tó kọjá. Wọ́n sì tún ké gbàjarè sí ìjọba láti wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó náírà tó ń bá orílẹ̀-èdè wa fínra lọ́wọ́lọ́wọ́. Àdó olóró kan bú gbàmù ní agbègbè kan ní ìlú Kájọlà ní àfẹ̀mọ́júmọ́ òní. A kò tí ì mọ iye ẹ̀mí àti dúkìá tó ti bá a lọ ní àsìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Kí Ọlọ́run kó máa ṣọ́ wa. Èyí ni ìparí kókó inú ìwé ìròyìn fún ti òwúrọ̀ yìí. Orúkọ tèmi ni Àbíkẹ́ Agbọ́lágadé. Vendor. Ṣé àwọn ní tókí pọ̀ mí? Ok, oṣù òkú ìparí, màá transfer owó ẹ fún ẹ as usual. Dáàdi ẹ wò ẹ bọ́ yẹ ká sọ̀rọ̀ transfer by ẹjọ́ tí máa rí cash. Mi ì fún ẹ cash rí. Dáàdi torí situation nǹkan tó ń gbòòrò náà ni dáàdi ẹjọ́ ẹ̀mí tiẹ̀ máa ní amount kó jẹ́ cash. Ṣé wàá gba pépà ẹ̀ torí mi náà ní cash? Dáàdi no. Ẹ kí ni ká lè ṣe báyìí? Tẹ bá ti transfer fún mi sí níbo mo ti fẹ́ gbà báwo mo ti fẹ́ sọ di cash dáàdi ẹjọ́ tẹ bá tiẹ̀ lè bá mi rí ẹ wò bẹ́ẹ̀ lóru mi látàná mi ti jẹ́ everything. Ó le tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń gbòòrò yìí náà ni. Wò kí ni 200 naira yìí àtijẹ́ta ni mo ti ń pin mọ́wọ́ pé emergency lè lọ wá òní máa fi 200 naira yìí gbọ́. Ilé ìdíbà tiẹ̀ fún mi o èmi àti family àti ẹ̀ máa rí nǹkan fi sínú. Ó dà kò burú 200 rẹ̀ àbí ká pín kankan.
bọ́lá yóò sì ti rí. ẹ̀gbọ́n náà ṣe bá tẹ́ni là ó ti. kí ni gbogbo ẹ̀ ṣe wá bá wa rádaràdà òun báyìí. àbá ṣe là ó gbà. how manage lọ́jọ́ kò lówó ní bank kó má lè rí gbà kò ìrẹ́jẹ sówó ń gbòòrò nínú ò tún lè ṣe fọ́tò. transfer kí yẹn tún jẹ́ ní. ẹja ní àbíyá kan ọ̀rọ̀ mi ti kọjá ẹja ń bá kàn ó ẹja ni o mo ti jí gbogbo ìlú mi ò rówó àbáṣe o ọ̀gá o kò síbi tí mo dé tán gbogbo ibi tí ò tiẹ̀ yẹ kí n dé mo ti dọ́dọ̀ àwọn gbọ́múlé láńtà kódà mo dọ́dọ̀ ọ̀rẹ́ wa tìǹ èrò pìtì mo báyìí ni mo bá kò lóhùn ọ̀yá wọn lówó àmọ́ ní àwọn náà ò rówó gbà. mo rí sórí àrùn tí ń sọ ogójì ní sọ̀ọ́dúnrún ní ti ń sábọ́yádé gbogbo ọlọ́yà ní í ṣe ó dé mojúkò tí amóhùnmáwòrán ìwọ́de tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí ìwọ́de kò sówó yìí náà ni èmi náà kí n tó rówó gbanti mo fi ẹnu báyìí ọ̀pẹ ọ̀rẹ́ mi kan tí mo sọ fún ló fi ẹgbẹ̀rún 10 ránṣẹ́ sí mi ó débi tí mo ti gbowó wọn láwọn yọ wọn sàlà pín méjì dọ́gba ní tí má fẹ́ rówó gbà. ẹdun náà ṣé ọlọ́run tí ẹ̀ ṣe ṣì dá mi sílùú yìí ni àbí kí n tèmi ti jẹ́ báyìí torí ọlọ́run ìyàwó mi sì ń bẹ nílé ìwòsàn. ṣé bí ẹ ti jẹun. wọ́n ti jẹun. wọ́n dẹ̀ ti fún yín lóògùn yín àbí. wọ́n ti lò. ẹ̀yin tẹ́ láti ṣe ni pé ẹ gbìyànjú kẹ́ sùn ṣe gbọ́. dókítà. màmá kí nìyẹn. ẹ wo owó tọkọ mi ná sórí àìsàn mi yìí ó mà pọ̀. màmá irú kílẹ̀ tó ń sọ yìí ẹ fọkàn yín balẹ̀ ọkọ yín wọ́n ti fi dá wa lójú pé gbogbo owó tí àìsàn tó ń ṣe yín bá máa gbà àwọn máa ná kí ilé wa ń yọra yín lẹ́nu fún. ẹ wo ìfún tí wọ́n láwọn ó pààrọ̀ lára mi ó pẹ́ ju àrírú ẹ̀rí náà kúkú lọ́dún 10 omi ó tún lo 5 ọdún 3 náà tún ń bẹ kódà 2 ń bẹ ẹ wo kọ́kọ́ mi kó máa fowó ọ̀hún jẹun ni máa bá tèmi lọ. owó wọn kò ní í ṣòfò màmá ẹ jẹ́ kí n sọ òótọ́ kan fún yín nígbà tí ẹ̀yin bá ń ronú pé kẹ́kúkú máa lọ ẹ gbàgbé pé bàbá nífẹ̀ẹ́ yín ẹ ronú ipò táwọn máa wà tí irú nǹkan burúkú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sọ́ta yín ẹ wò ó ní tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ ní láti fi ọkàn ara yín balẹ̀ kí gbogbo nǹkan tá à ń ṣe láti rí i pé ẹ padà bọ̀ sípò ó ṣiṣẹ́ lára yín ṣe gbọ́ ẹ jọ̀ọ́. ọmọ ọ̀sìn ọmọ láṣọ ọmọ láfẹ́ ayé bàbá búni lẹ́yìn tá a gbọ́ bàbá dé ọmọ àṣọ fún mi ọkọ mi gbìyànjú lórí ọmọ ó gbìyànjú. màmá bí mo ṣe bá yín sọ̀rọ̀ tó ẹ wo bí tẹ́ ẹ tún mọ́rọ̀ lọ ọmọ ṣé ẹ lérò pé bàbá rí ọ̀rọ̀ ọmọ rò ní nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí rárá bára yín ṣe máa yá ni wọ́n ń bá yín lé kiri ẹ wò ó yẹ kí n sọ fún yín ẹ ní láti ràn yín lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ kí gbogbo ìgbìyànjú pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn tí bàbá ń ná kó lè bá a yọ kó lè fùnà eléyìí tẹ́ ẹ ṣe kò lè yẹ kára ń yá kíákíá o ẹ jọ̀ọ́ ẹ
ẹ máa fi ẹsẹ̀ yín rìn jáde nínú ilé ìwòsàn yìí lágbára Ọlọ́run ṣe gbọ́. ṣe 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 ọmọ nọ́ọ̀sì. bàjẹ́ o. ẹgẹrẹ àgbo yóò rí kò rí bó ṣe rí o ó ti yàtọ̀ kò dáa rárá. àgbo pè mí sí kọ́nà ó yàtọ̀ fún gbogbo àgbo gbàrọ̀ gùdù tẹ́ ẹ̀ rà. gbọ́ mi kí ló fi pèrò àgbo yìí kí ló fi pèrò ẹ̀. pọmọlẹ́kún pọmọlẹ́rìn asoko tí ń gbà tá àgàtà gbogbo ẹ mo fi pẹ̀lú ẹ̀. èmi ò lè mú o. abẹ́lẹ̀ ìlẹ́fẹ́ ká tún fẹ́lẹ́ ikú. irú ètò ọ̀fẹ́ fi sí o iṣẹ́ kí nìyí ò ń ṣe gan. òun ló lágbára jù kò dùn mí kò dùn mọ́ mi tí mo bá fi kún fún yín ẹ gbádùn ẹ ẹ gbádùn ẹ. nǹkan tó ń sọ fún wa ní ìsinyìí pé béèyàn bá gbérú eléyìí lura tó bá wá rọ́ọ̀lù obìnrin gbégbà àjàgbé rọ́ọ̀lù yàn ni àbí ó wá di akọ tó gìdán bí tó bá bẹ́ẹ̀ kíní tó bẹ́ẹ̀ kejì ìbejì tó bẹ́ẹ̀ kẹta tó bẹ́ẹ̀ kẹrin ìbejì bó bá wá fi ẹlẹ́ẹ̀karùn-ún ṣe ìdòwú àwa pàdé mọ́. ẹ pa á sí ẹ rọra o ẹ rọra o. bàbá kúkú ọ̀rọ̀ àwọn tí mo bá yín sọ tí mo lọ fẹ́ rí yín àwọn ni. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú ọ̀lẹ́ sà. ẹ kú rìn ẹ pẹ̀lẹ́. ẹ sà. ṣé kí a gbà àga fún ọ. ẹ tẹ̀lé mi. ẹ dákun ẹ mọ bí wàá fi nílé àbọ̀ o. ẹ bọ̀. kí lẹ tún fẹ́ ọjà yẹn. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sà. ojàre lọ́wọ́ wa pẹ̀lú sà. ẹ dákun ọ̀rọ̀ nílé bàbá pẹ́ ṣe àwọn mi ò tó dé o. bẹ́ẹ̀ni àti pé gbogbo aṣọ káàsá ló ń rà bẹ́ẹ̀ kí lè fẹ́. ẹ ṣe bàbá ọmọ wa kan ló ní problem wọ́n arrest ẹ̀ a lè ti gbìyànjú láti gbé ìyá out alternative so àti wá dààmú la wá rí àwọn wá ròyìn pé tàbá ti lè dọ́dọ̀ yín pé ká fọkàn balẹ̀ pé kò sí ibi tí ọwọ́ di erin ní òní sà. gbogbo mi tẹ́ ń lọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ kì í sàlẹ̀ yìí ọmọ tuntun ni kì í ṣe àkọ́pá ayé yóò ná yín lówó. bàbá ọ̀rọ̀ ọmọ là ń sọ̀rọ̀ nípa èyí kò sí ní tàlẹ̀ náà lórí ẹ̀ o kó sá ti jáde ní ẹ wo láti ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ mo ti dààmú àti káàkiri àti náwó màmá rẹ̀ gan ti ṣe wàhálà kó lè sùn inú gan àti jẹun ìnira ni ọlọ́mọ fọmọ dà wàhálà mú bàbá ẹja kan tó lọ lọ́hùn. ẹ wo bàbá mi owó tó níye àbùkù kan tó bá jẹ́ nípa ọ̀rọ̀ ọmọ ni kò sí iye tá a lè nà ní kọ́mọ wá ti bọ́ tàbí tó wà. ẹ gbọ́ bàbá wọ́n ní kò sí iye táwọn ò lè ná owó. mọ̀ bẹ́ẹ̀ yóò ná yín ní 50,000. bàbá kó tún bẹ́ẹ̀ yín lọ àmàsán nǹkan kékeré nìyẹn níta sáwọn àfúta ní pé kọ́mọ yìí sájáde sẹ́ńpẹ́sà wọ́n gbà wá mọ́ ní kọ́sàkọ́sà ẹjọ́ tí a bá san owó yẹn kálá san owó yẹn lé ní ẹjọ́ bí ìgbà wo ni ọmọ yẹn lè jáde. n tí mo fi sọ pé gbókò mi rí ni kòkó tí òmìnira yìí jẹ ní omi kòkó bí ara ẹ lómi tí owó máa tẹ̀ mí lọ́wọ́ báyìí n ó sì pè bí n bá ti lè pè wọ́n filẹ̀ lọ́hùn bí wọ́n bá rà ọ́n lágídí yín pèlè ńlá lọ́hùn aṣọ bọ́ lọ́rùn wọn. bàbá wọn lò wọ́n. bàbá o. àǹtí nọ́ọ̀sì ẹ dákun bò lọ́mọ mi. ẹ̀yin náà mò ń lòdì látàárọ̀ ẹ bá bínú wọn ni wọ́n fẹ́ dá ìtọ́jú ọmọ mi dúró ẹ dákun ẹ mọ̀jẹ̀ wọn dàrú ẹ dákun mo bẹ̀ yín ni ẹ wo gbogbo ohun tí mo ní ni mo ti tà wọ́n sì ti ṣe transfer owó òun sí mi àmọ́ ń rí gbà a sì rówó gbà báńkì ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ẹ wo èmi gangan kan ọmọ bọ́mọ yìí ọmọ mi ni o gbàrà tí ìyá rẹ̀ ti bí ilẹ̀ báyìí ń ló ti fò sọ́lẹ̀ tó ti kú
èmi náà mò ń tọ́jú rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ fojú sunkún ẹ̀. màmá gbogbo àlàyé tẹ́ ṣe pátá ló yé mi ẹ jẹ́ kí tèmi náà yé yín ṣẹ́rí ilé ìwòsàn yìí owó la fi ń tọ́jú ẹ̀ tí ẹ̀yin bá wá tẹ́ ẹ gba ọ̀gùn tẹ́ gba abẹ́rẹ́ tẹ́ lọ lọ́fẹ̀ẹ́ tí tọ̀hún bá wá tó gbọ̀gùn tó gba abẹ́rẹ́ tó lọ lọ́fẹ̀ẹ́ owó wo la fẹ́ fi ra ọ̀gùn ẹ̀mí ìpadà. ẹ wá dákun nítorí Ọlọ́run torí ìkúnlẹ̀ abiyamọ ẹ dákun ẹ má jẹ́ ń fojú sunkún eléyìí òun nìkan náà mo ní ẹ dákun ẹ gbà mí. ẹ rí àrídájú wípé owó yẹn ó tẹ̀ wá lọ́wọ́ sórí tí owó yẹn ò bá tẹ̀ wá lọ́wọ́ kò sí bá ṣe fẹ́ tẹ̀síwájú nípa ìtọ́jú ọmọ yín. yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ gbà mí ẹ gbà mí ayé mi o mama jẹ́ fojú sunkún ọmọ yìí kò mọ̀ sí mi. ẹ ṣe rí ọ̀rẹ́ mi ní ọlá ò tán ọ̀rẹ́ mi náà mi ní láti kéèké ìṣòro kan wá dé bá mo á wò pé tó bá dé bá ojú ó ti bá mú mo fi ní ká wá sáàrin yìí ṣùgbọ́n mo gbọ́n ẹnìkan ìgbẹ́nu olókùnrin mọ́ ọgùn yóò fẹ́ nu ara rẹ̀ ṣàlàyé aláàtán. àwẹ̀ kí ló fẹ́ ká ṣe fún ọ gan-an. Àyìnkẹ́ ìyàwó mi ara rẹ̀ ò dá ń bẹ nílé ìwòsàn àwọn dókítà sì ní báwọn ò bá rówó wọn ò lè bẹ̀rẹ̀ ìtọ́jú fún. iṣẹ́ tí wọ́n mọ̀ nù. mo sì lówó ní báńkì mo bá ṣe owó sínú àsùnwọ̀n ilé ìwòsàn bàbá padà dé ilé ìwòsàn náà lówó tí mo san síbẹ̀ ò wọlé sínú àsùnwọ̀n tiwọn owó ò sì padà sọ́dọ̀ tèmi aṣọ kò sọ́sàn àtọ̀sàn àtòkò àárí kankan. sẹ́yìn láyé báyìí gbogbo náà dáradá tó gbàlú wa kan níbi àti ń gbé bọ̀ láti yẹjọ́ ẹ dákun ǹjẹ́ ẹ̀yin fowó rówó rí mo nílò owó kékeré kan mo bá sì lọ ibi tí ń ti gbowó ẹ dákun mo fẹ́ ẹgbẹ̀rún 5 ní a bá ní 2.5 àtààbọ̀ làwọn gbà ń bẹ̀ nínú owó mi tá mọ́sẹ̀ ó lè ojú koro ojú wo ni. kékeré nìyí o ọ̀rọ̀ rí mi báyìí láti kékeré ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba mo wá dàgbà tán wọ́n fẹ̀yìn mi tì kí wọ́n sì fún wa lówó àjẹmọ́nú tí ìfẹ̀yìntì kárí máa gbádùn wọ́n mọ̀ kàn wọ́n ò mọ̀ sàn èmi nìkan sì kọ́ bámbámbám ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ̀mí mi nídìí pé à ń retí owó fẹ̀yìntì. bẹ́ẹ̀ni gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kárí ayé ni aṣọ ní ṣúgà kò sẹ́ni tí ò ṣẹlẹ̀ sí àìmọye èèyàn ló fowó rówó àìmọye èèyàn ló gbẹ́mìí mì àìmọye èèyàn ní gbogbo okòwò rẹ̀ dàrú lórí bí lùí ṣe ń lọ lórí pé kò sóòótọ́ mọ́ onídàkálukú ó jà fẹ́ nìkan mọ́ àwọn tí ń bẹ ń bẹ àpò ara wọn ni wọ́n ń jà fún. mo wá sọ fún pé ńgbà tó rí báyìí ká máa bọ̀ níbi tí ilẹ̀ ti lójú ní ló jẹ́ mo wá pé kí n lájọṣe torí pé mo rò wípé ikú wa àjọkú báyìí àwẹ̀ wa àjọgbà. àbáṣe. wọ́n dáhùn. àjọ débi kan. ẹ dákun wọn ò ní lè ráyè lọ ibì kankan ẹ dákun ẹ jọ mo ń lọ ibì kan tó ṣe pàtàkì sí mi. ọ̀fẹ́ sá. má sọ pé ó fẹ́ sá lọ gbogbo wa náà la ní ètò lẹ́sẹẹsẹ tìyà sọmọ kó jìjìnlẹ̀ yìí dé ṣe é rí tó ṣẹlẹ̀ yìí gbogbo wa làárùn ta pàtẹ́sẹ̀ wá sí tó bá wá dìgbà náà tá a gbé gbèsè bọ́rọ̀ yẹn bá ka mọ́lé ẹ̀ẹ́rì mi gèdègbé báyìí bí ò bá ka mọ́lé èmi ò sáré ibi kan o ò ní sábàbí ni. ara ìyàwó tèmi ọ̀dá o mo sì nílò owó mi o. ọlọ́wọ́ sára rẹ̀ yíyá. bá mi lè. mo ń bọ̀ o. mo ń bọ̀ o. wọ́n náà dìde gbèsè. èmi ò fẹ́ràn ẹran bíi àwọn ẹja kúta nǹkan kan ni bí wọ́n bá jẹ́ pé báyà ní ìsìn bí ẹja kúta bíi ọ̀wẹ̀rẹ̀ ní mọ̀ sí fún mi. ọgbẹ́ ẹ̀ lọ́ọ́ máa ṣe fún mi bí kò ní kí n kéèyàn ọmọ jẹun kọ́ mọ̀ ní nǹkan tí èèyàn máa fi nuwọ́ ó lágbára o. àfirú ẹ̀ kọ́ra tẹ́lẹ̀ èmi ni mo pè yín ìyàwó mi karùn-ún ni
ẹ lè ti máa rí i nígboro àbí kẹ́ẹ̀tì ẹ̀ tí ẹ lè jẹ́ pàdé toró lówó àti mẹ̀kúnnù wọn ìyẹn náà kan náà olówó lòun kẹ́ ẹ lè gbà pé mo ti níyàwó márùn yìí sì ṣàdédé níyàwó márùn o ìfàmọ́lọ̀ ọ̀dà o ní ọ̀dà ìwòrì méjì ìkòkò ajẹranjẹ egun wọn ní bí ìyàwó mi bá pé márùn ara ó tù mí èmi náà ó dolówó òun ó di gbogbo ẹ̀ kẹ́ ẹ tún máa gbọ́ wọn níyàwó tí mo á fẹ́ yìí tá a bá fara balẹ̀ tí ó bá kọ́kọ́ bímọ ìbejì ni ó bí wọ́n ní tọ́lọ́wọ́n ọba pé ó sú mi tára tí wà pépépé wọ́n ní yóò bí bẹ̀tà wọ́n sì níyàwó ìtẹ́ rí ìtẹ́ máa lọ́mi mú fowó ọbẹ̀ ẹlẹ̀ gbogbo yín bí n fowó ọbẹ̀ ẹlẹ̀ bí n bá fẹ́ eléyìí lóṣù mẹ́fà ẹ máa jẹun lọ́nù léyìí ni owó iléèwé ọmọ wa nǹkankan èyí tó bá fẹnu balẹ̀ nínú yín atótilétọ̀ ni yóò máa rówó iléèwé san torí ẹ̀ ni mo ti sọ fún yín pé inú burúkú ò gbọ́dọ̀ bí yín o. baálé wa. ìyàwó mi. mẹ́ báyìí mẹ́ lọ́lọ́run sọ. ṣèbí kúránì lọ́sọ̀yún mo sọ fún ọmọ ní ifá ìwòrì méjì lọ́sọ̀ wọ́n ní fẹ́ yàwó márùn-ún wọ́n ní òpó márùn-ún mi dúró nù. ẹ ṣe ìyálé mi wọ́n ní ifá ló ní káwọn fẹ́ òpó márùn-ún ifá tó wá sọ fún wọn pé kàn fẹ́ yàwó márùn-ún yìí kò rántí sọ fún wọn wípé ilé àbúrò wọn ni wọ́n fẹ́ yàwó mẹ́rin sí o àbúrò wọn gangan tó nílé ìyàwó kan ṣoṣo péré ló ní. tààrà gbafẹ́ ni tí ń pa ìtàn burúkú fún ọ níjọ́ òlòdé ní ilé tó ti ń pìtàn pé ìyàwó kan ni àbúrò pọ́nà ń ṣe kọ́ ti ẹ̀ nìyẹn. ọkọ wa ẹ ní sùúrù ẹ dákun. mú kọ ráyè sọ̀rọ̀. ẹ̀yin ìyálé mi gbogbo sẹ́rí ọ̀rọ̀ owó sukú owó ọmọ yín pẹ̀lú àṣẹ ọlọ́run agbára mi ò gbé ẹ sì mọ jẹun tó wù yín ṣùgbọ́n ẹ ṣe mẹ̀dọ̀ ẹ farabalẹ̀ fún mi èyí ò nìkan ṣoṣo ní ọkọ wa máa ń sọ̀rọ̀ kan fún mi tèmi àtọkọ ń bá jọ àánú ilé ó ní nínú gbogbo yín èmi ni mo dùn jù. ní ayé ẹ jọ tí bá tún gbọ́ ọkọ wa lẹ́nu ẹ ohun tí máa ṣe fún ẹjọ́ náà àwítọ́ oró dẹ́dẹ́ òkan tuntun torí ọ̀jẹ̀ kí tọ̀run ò dúró kó o lọ ṣọ́ ara ẹ mi ò gbádùn o bó ṣe wò mí mò ń róògùn lónìí tí bá gbọ́ ọkọ wa lẹ́nu ẹ. ẹ wo ìyálé mi gbé ọbẹ̀ yẹn lẹ̀ gbé ọbẹ̀ yẹn lẹ̀ gbélẹ̀ gbé ẹrẹ yẹn lẹ̀ o. alára oyin ó rí mi dé sí wọ́n tó o bá bẹ̀rẹ̀ ìtàn ló tọ̀. gbogbo yẹn ní sùúrù ẹ̀yin náà kúkú mọ̀ wọ ọkọ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti mẹ́mi lára ẹ̀yin náà mọ̀ wípé ó máa ń gbé ìyá agbá ó máa ń gbé lọ́mọ orí igbá ni bó ṣe gbẹ́ iná lèmi lórí ni ẹ̀wẹ̀ tó gbé wá bẹ́ẹ̀ iná ní sẹ́ni kó dàgbàjẹ́ yìí náà lọ ẹ farabalẹ̀ ní sùúrù ṣe ti gbọ́. èyí tẹ́ bá tiẹ̀ farabalẹ̀ nǹkan tí ò tó ń bọ́ àṣẹ́kù èyí tẹ́ lẹ́ ń ro oògùn lò kan babaláwo kan wà ládùúgbò wa tó máa tọ́jú yín tẹ́ máa wọ tẹ́ tara yín máa balẹ̀. wọ́n tètè kìlọ̀ fún wẹ̀rẹ̀ tó gbé wá lé tó bá tún sọ̀rọ̀ ẹ̀ máa kọ́ dínú yọ ni. ẹ má bà mí lórí jẹ́ èé wa ti ṣe gbogbo ẹni tí ò bá lè kú ta ló wà bẹ́ẹ̀ lójoojó ṣe tẹ́bẹ́ yín lè dìtẹ̀ tẹ́lẹ̀ bá mi ṣe rárá. ọmọ tó dá ìyàwó tó dá láti dàtẹ́ tí dìtẹ̀ yìí ń tẹ́ fẹ́ ṣe lèmi béèrè o Ifá ní ọ̀pá ìyá yín. èrò ayé ní kúrú. ẹ má hàn lé mọ́ o. ẹ má hàn lé mọ́ o. ẹ má hàn lé mọ́ o. eléte èmi ni eléte filẹ. wá ṣé ìjà ni wọ́n lé wo bí ọgbẹ́ mú wo bí ọgbẹ́ mú. ṣé ká lọ wò rẹ kó fún ọ lọ́rùn. o rí ọwọ́ rẹ̀ kó o gbà mú o ti á lọ so mọ́ mi tí ò dáa. bàbá ọkọ wa ẹ mọ̀ rìn o. báwo ìjọ wo ni mo débi náà bí o gbádùn bàbá yìí o tún wá lọ mọ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ wa. mi ò ní gbà. ẹ kò kọ́ tó lọ gbẹ́ wa. ó jà kálọ̀ ẹgbẹ́ ọbẹ̀ yẹn lẹ̀ o ẹgbẹ́ ọbẹ̀ yẹn lẹ̀ yìí kò lè ṣe o ẹ̀yin kọ́ lẹ lówó tẹ́ ẹ fi ṣe bẹ̀ yẹ o. àpòlọ́ alábùkún tábàtà mi bú èmi òbúṣọ o
ìjọba yẹ ká pẹ̀lú yẹn ló máa ṣe ìbàjẹ́ mi fún lágbájá. wọn tiẹ̀ tó bàjẹ́ rẹ ẹ̀rọ ṣe. alákùnkùn wọn sọjú bí ojú òwìwí wọn lálàkọ̀rí sẹ́nu bí ìràgbé onígbàkọ́gbà. òrékè má bò tí wọn jókòó ẹ ibi abáni kí gbégbé má gbé ibẹ̀ ní gbégbé gbé. ọ̀sán kankan fún wa. mo sọ ọgbọ́n ni mo sọ ń di ẹmu níjẹrin. àní di ẹmu wọ jẹ́ di ẹmu lọ́yẹ kó ti sọ fún wa. sọ́ńtà bá wá bígi bá régi lugi. dúkìá làákọ̀ yàn ọ̀rọ̀ pàtàkì kan bẹ o àlẹ́ rí wàhálà o. ọ̀rọ̀ tá a bá wá ó ṣe pàtàkì àmọ́ kókó ń bẹ lẹ́fọ̀ọ́. eléyìí ṣe kókó ìyàwó tuntun. kẹ́mi ni kókó ọ̀rọ̀ wọlé fẹ́ sọ tí wọ́n gbọ́dọ̀ gbọ́ èmi ò lè jókòó kí wọ́n fún un lọ́rùn pa sínú ilé yìí só ti yé yín tọkọ bá ti jókòó bí kájọ jókòó ni láì jẹ́ bẹ́ẹ̀ fọ̀rọ̀ ńlẹ̀ ni. kò mọ tẹ̀lé wa yá yanjú ọ̀rọ̀ tá a fẹ́ yanjú. mo kí yín o ẹ̀yin èèyàn wa a kú ọjọ́ mẹ́ta àtìgbà díẹ̀ inú mi má dùn pé mo pè yín ẹ̀ mọ̀ jẹ́ ẹ wo ọkùnrin tẹ́ ń wò yìí ọlá ọ̀tàn ló kọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí yìí kòròfó èèyàn ní bóyá wà yìí nítorí para ìyàwó rẹ̀ ò yá ó sì wà nílé ìwòsàn àwọn dókítà wọ́n fẹ́ gba owó wọn tó tọ́jú omi ẹ̀ ó lówó o kì í jẹ́ pé kò lówó o wọn ò fún lówó ní ilé ìfowópamọ́sí àti ṣerú èyí bí àbáàsì bó ṣe mú wá bá mi nù wípé ó ní ká gbà wọn o torí abiyamọ ní gba ọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ká ṣàánú òun kó wọn mọ jìyà yìí gbé ọ̀nà tá a bá fẹ́ gbégbà tá a fi bọ́ nínú ìyà yìí pọ̀ tó bá rí bẹ́ẹ̀ àbáṣì bóò ni ẹlẹ́ṣọ̀ tó wà lógùdù bó tiẹ̀ mọ́ wọná tó wà nù ṣé bẹ́ẹ̀ náà ni. dígbì mi wà. ajere ó ti yá abura. mo dúró déédéé. kí n fọkàn balẹ̀. èmi tí wọ́n ń tì sí pé tí mo ń tira mi sójú ọ̀nà. ọ̀tàn kọ́lá ọláyà. mi àríkè má ṣe. kò sọ̀rọ̀ mọ́. fọ́kọ̀kọ̀. tẹ́wúre. kò sí wàhálà. òkìjọ́gẹ́. bàbá. ọwọ́ alákọ̀. lákọ̀ mo wà bí ìbọn. ojú yìí. apasa ọkùnrin takuntakun. àdómìdóyà àdómìdóyà. wọlé o ya. yéyó. wọlé o wọlé o wọlé o wọlé o wọlé o. yéyó. à ń pé bọ̀ díẹ̀ 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 díẹ̀. ikú wa àjọkú. àwẹ̀ wa àjọgbà. ẹ dákun ẹ pè dáadáa ikú wa àjọkú. àwẹ̀ wa àjọgbà. ajẹrẹ àìpé. okùn kàpó òrùlé bàjá mọ́lẹ̀ ọkùnrin gbẹngbẹng ọkùnrin gbẹngbẹng ẹni àkìkì jáde lè kìtà ìwọ lọlọgbà tí gbani lágbàtà kàpó òrùlé bàjá mọ́lẹ̀. kàpó ó fara pẹ́ kú lọ́dọ̀ ó kú lọ́yà lẹ́jọ́ inú ó kú lóko ó dàpọ̀ àkúdọ̀rọ̀ sí baálẹ̀ lọ́rùn ìwọ lọmọ arúkú ìwọ lọmọ arúkú ìwọ lọmọ òkú tí wọ́n dáṣọ fún ti agbẹ́dọ́jà tí ọ̀tá tí wọ́n ń pè léegun kàpó kàpó èèyàn kì í nílé bàbá kọ́mọ́ mà nílé ìyá àwọn òrèlè ìyá tó bí ọlọ́mọ ogún ẹlẹ́mọ̀ṣọ́ ni wọ́n kì í nílé tiwọn ogún ẹlẹ́mọ̀ṣọ́ dé jayala jagodojú rin ọ̀fẹ́ níbi dùn àrí ọ̀nà kákàǹfò òfẹsẹ̀ méjèèjì sọmi rúkúrúkú ẹlẹ́mọ̀ṣọ́wọ́ mi jà ó dà wọn pápá ògbóbìnrin tàfọwọ́rọ̀ tí ọlọ́tí nígbè. ọkùnrin ogun. ẹ káàbọ̀ sílé mi kápókápó ni èmi òrùlé bàjá mọ́lẹ̀ òrùlé bọ̀ tẹ̀ mọ́lẹ̀ òrùlé bò sí mọ́lẹ̀
gbogbo ohun tẹ́ ẹ bá wa wọ́n ti ṣàlàyé fún mi. ẹ wá bá mi níbí lówùúrọ̀ ọ̀la láago 6 ìdájí. a máa retí yín. Kàbó kàbó kàbó. ìtọ̀ ọgbọ̀n òjò ló ń ṣe bọ́ba kú kọ́ yà kan bí. Àgbákò. Àgbákò káàbọ̀ kú dé o. Ìwọ lọmọ ògùn ẹlẹ́mọ̀ṣọ́dé. Jayọ̀lá Jayọ̀lá ajagun dójú orin ọ̀fẹ́ ní bídùn Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣẹ́rí eré ìdárayá tẹ fẹ́ ṣe ló máa jẹ́ kí gbogbo àwọn ọ̀rá yẹn yọ kúrò lára yín pàpà àwọn tó yọkùn báyìí gbogbo ẹ̀ máa yọ kúrò now look at me tí n bá ti sọ pé 1 2 1 2 ibi tí n bá dúró sílẹ̀ ti máa bẹ̀rẹ̀ now 1 2 3 go 1 mo níbi tí mo bá dúró sí ló ti máa bẹ̀rẹ̀ 1 2 3 go. Kàbó! òrùlé bàjá mọ́lẹ̀. ẹ kú iṣẹ́ o mo mọ̀ pé ẹ ti báṣẹ́ jìnnà bóyá àwọn bọ́ìsì ò ṣàlàyé fún yín lórí ìgbáradì tẹ́ ń ṣe lọ́wọ́ yìí torí ìgbáradì tèmi akọ́ṣẹ́ ni o inú ilé agodo tẹ́ ẹ wọ̀ yìí ó lófin inú o ẹ má ṣèṣì ẹ má dẹ̀ ṣiyèméjì ohun tá a bá kọ́ yín bí kẹ́ concentrate. Àgbákò gbéra nílẹ̀ kò dìde. ilẹ̀ pẹpẹ ilẹ̀. Jayọ̀lá Jayọ̀lá. wà á máa rí ṣe àṣì ẹ ṣe bọ́ọ̀nù bá kúkú òru bọ́ọ̀nù kúkú ọ̀wọ̀wọ̀ ayé rẹ̀ dára ayé rẹ̀ dára ayé rẹ̀ dára ọmọ mi rè o kọ̀pọ̀. ẹbí rẹ̀ bá mi. ìgbàṣẹ́ ìlọ́wọ́ mi inú mi dùn. ká má bọ̀rọ̀ gùn bàbá tó bí mi lọ́mọ rè o torí wípé ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. bá mi tẹ́ ń wò yìí ọ̀gára ò lọ ṣàgídí ó lè gidi ni wọ́n. bá mi jalè títí wọ́n lọ ẹ̀wọ̀n bíi 30 years. mo kéré kí bá mi tó wẹ̀ wọ̀n nígbà tí màá máa fi bá mi lẹ̀ irun funfun náà gbé dé torí ẹ̀ ní àwọn ni mo fẹ́ lé ìjọ. wọ́n dẹ̀ decide pé láti gbà yẹn aṣọ pupa làwọn máa wọ̀ tọ́wọ́ máa fi kú. bẹ́ẹ̀ rí bá mi láàárọ̀ aṣọ rẹ́ẹ̀dì ni bẹ́ẹ̀ rí bá mi lọ́sàn-án aṣọ rẹ́ẹ̀dì lálẹ́ rẹ́ẹ̀dì ni ìtumọ̀ ẹ̀ ni pé he's a danger man very very dangerous so bí n bá sí lé bá mi lè máa yọjú síbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹjọ́ ẹ má fọ́ padà bá mi lójú o bá mi ò lójú àánú o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ bá mi ẹjọ́ ìṣàdúrà. kọ́pọ̀ ó ní máa kúkú oró o ó ní kúkú ọ̀wàwà o ó ní kúkú ìbọn o. kí ni tó mọ́ ọmọbìnrin yẹn wá bí wá ṣe. mímú tí mo mú wá wọ́n fẹ́ wá ràn wá lọ́wọ́ ni. ìrànlọ́wọ́ ìyá kí ló fẹ́ ràn yín lọ́wọ́ oore kí ni pàṣẹjì ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀tún mi wá láti wá tó dákun tí ń ṣe mí àbí láti wá mú mi rántí ìbànújẹ́ mi. sójú tó ti mani rí yóò kó wọn mani. lẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn wọ́n ṣẹ̀ṣẹ̀ yíran ọ̀rọ̀ ti yé mi ẹni tó mọni náà ní í ṣe ni
bó ló ṣe ń sọ̀rọ̀ báyìí. àmọ́ mo fẹ́ kọ́ ọmọ pé kèrègbè tí ọlọ́run ní ojú ibi tí wọ́n fòkun sí lọ́rùn. wọ́n ní tó bá kọjú sí èèyàn kéèyàn ta tó bá kọ̀yìn sí èèyàn kéèyàn jàn lọ́fà tó bá kù nìkan kó tèrò ara rẹ̀ pa èmi tèrò pa mo fi mú wa. bàbá ní kẹ́ dúró dédé bàbá ní ẹ tàyà síwájú bàbá ní ẹ gbẹ́sẹ̀ kọ́ sókè wọ́n ní ká gbẹ́rẹ́ kẹ́ẹ̀kù wọ́n ní ẹgbẹ́ tẹ́kẹ̀ dáadáa kẹ́ẹ̀kù wọ́n ní ẹgbẹ́rẹ́ pátápátá lè wọ́n ní pátápátá là fọ́jú gbọ́dọ̀ mi kú mọ́ gbọ́dọ̀ gbogbo kùmọ̀kùmọ̀ là jẹ́jẹ́ gbọ́dọ̀ gbogbo ojú ẹ̀fọ́ fọ́tọ́ ìjà ní ìjálẹ̀ ẹ̀ẹ́dùwẹ̀ anybody ẹni kókò. ṣé ẹ gbọ́ wọ́n ní kẹ́ ẹ tẹ́tí gbọ́ wọ́n ní gbà táwọn wà kékeré báwọn jí wèrè gan àwọn ya wèrè gan àwọn òde lójú àánú báwọn pa anybody pa ebu. somebody say wọ́n ní ta ló sọ ìwọ bàbá ní ta ló ṣe dúró dáadáa wọ́n ní kò bẹ́ sókè lẹ́ẹ̀mejì wọ́n ní kò bẹ́ báwọn ṣe bẹ́ wọ́n ní kò bẹ́ gbogbo wọn ló dáná kí gbogbo yín bẹ́lẹ̀ kan sí. gbẹ̀dà kó ìmọ̀kó. àwọn ògbà gbẹ̀rẹ̀ pé àwọn oníwèrè gan o. tó mẹ́gbò fún ẹ ẹ̀mí àgbọ̀ yẹyẹ. wọ́n ní olè táwọn jà láti inú oyún àwọn jà títí táwọn fi dàgbà. àwọn wá bímọ tán àwọn fi lọ́mọ wọn lọ́wọ́. ìyẹn ní kápó. tẹ́lẹ̀ o wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra o. tẹ́lẹ̀ o kẹ́ ẹ ṣọ́ra o. tẹ́lẹ̀ o kẹ́ ẹ ṣọ́ra o. tẹ́lẹ̀ o kẹ́ ẹ ṣọ́ra o. yányányá. Ọgbọ. Màkó lè ṣe ní òkú àlà. Ẹ̀ẹ́dòdò. Mo kó ṣe ń fi ní tẹ̀lé. Ẹ̀ẹ́dòdò. Wúwẹ̀. Wọ́n ní ẹ má bẹ̀rù. Àwọn kan fẹ́ kẹ́ ẹ mọ ọdún àyè táwọn jẹ́ ni. Ó yá dúró dédé. Àmọ́ gangan. Àṣé òótọ́ lòwe àwọn àgbà tó wípé ọjọ́ kan ojú á túnra rí. Mo mọ̀ pé á nira fún ẹ láti forí jì mí torí mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ gan. Lẹ́yìn ọdún mélòó? Lẹ́yìn 30 ọdún. Èmi náà kọ́ bàbá mi ló fipá fi mí fún ọ̀rẹ́ wọn káàfọ̀ láti fẹ́ níwọ̀n náà dẹ̀ mọ̀ nínú ọkàn ẹ o pé mi ò nífẹ̀ẹ́ o ìwọ ni mo nífẹ̀ẹ́ sí. Mo gbìyànjú láti ṣàlàyé fún ẹ ṣùgbọ́n. Èmi ò bínú sí ẹ o mi ò bínú sí ẹ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti fọ̀nà oníkálukú hàn ó ti fún ẹ lọ́kọ tiẹ̀ ó sì ti pèsè ìyàwó tèmi náà fún mi mi ò bínú sí ẹ mọ́. Okùn má parò ọ̀dẹ̀gbẹ́ ẹyẹkẹ́yẹ mo kúkú ṣiṣẹ́ mo bájọba ṣiṣẹ́ pẹ̀lú irun dúdú mọ̀wọ́ mọ̀ ń ọ̀rọ̀ mọ bí ìwọ̀nba owó tá a rí mo ra lẹ̀ nígbà tí ó sì sọmọ tí ó jogún rẹ̀ wọ́n gbà mí mọ̀ràn wọ́n ní kí n talẹ̀ yìí ká sọdowó ọmọ fi jẹun mo ra lẹ̀
lórí ìmọ̀ràn amúlẹ̀ àgbélẹ̀ yìí tà mo dáwó sínú ilé ìfowópamọ́ bùkátà dé ń rówó yìí gbà mọ́ ìjọba ò fún mi lówó mọ́ ṣé yàyẹ́ ọ̀jẹ̀ mi gbé. ẹ̀yin ṣe wá rí i pé àrùn tí ń ṣogógì ní sọ̀lú tí ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ní ìsìn ọmọ kan ṣoṣo ni mo bí mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìjọba mo ń ṣiṣẹ́ pẹ̀lú accountant general ọwọ́ àdìjọ́ kan wọ́n ṣe owó san sínú àsùnwọ̀n mi nílé ìfowópamọ́ 20 million èmi wá wò pé mi ò fẹ́ jèkú mọ́yà gbogbo ìlú dá padà fún ìjọba gbogbo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n lé mi lù ú bí sónú ìdí arúgbó náà yìí ọwọ́ àtijọ́ kan ọ̀rẹ́ ẹni nǹkan ṣoṣo tí mo kì í mọ́lẹ̀ mo gbé lọ sílé ìwòsàn ìjọba níjọba tèmi dówó padà fún wọn ọgbọ́mọ yìí o wọ́n ní kí n gbé lọ sí ilé ìwòsàn aládàáni adélé ìwòsàn mi aládàáni wọn ò gbọ́ mọ́ adélé ìwòsàn aládàáni ẹlẹ́ẹ̀kejì wọn ò gbọ́ mọ́ torí pààrọ̀ wọn ní ká tún tàràkà káàkiri ọmọ ìgbẹ́ mi ní sẹ́rin pé tèmi bá mi. èmi tèmi àtàpátá dìde ni mí torí arúgbó ara níyà mi fi bí ìyá mi darúgbó ó dàrí kan kò sí jíjẹ kò sówó kò sóògùn àti lò mo á bẹ̀rẹ̀ sí ní jalè tọrọ kọ́bọ̀ tí fi ń tọ́jú ìyá mi mo lọ fún mi lé. Àbíbẹ̀ àgbọ̀ ibẹ̀ àwọn ìlú òkè nínú ọdún tá a wà yìí ìjọba máa ń ṣe kankan fún wọn. Bẹ́ẹ̀ni. Kí àti bí sáwọn tiwa ò rí wa ní àbí kéèké wá ní káwé. Bí ìjọba ṣe bá fún wa lóúnjẹ jẹ ṣé bá ń fún wa lóògùn tá a lò. Àbí ṣe ẹ rojú ayé báyìí àfihàn dúdú ṣiṣẹ́ ìjọba àwọn àfihàn funfun jìyà rẹ̀ sọ yìí ó rí bẹ́ẹ̀. Mà ṣe o ọ̀rọ̀ gbogbo wa yàtọ̀ síra wa táwa sáyé wà ní báyìí àwọn ìjọba wa yìí ọ̀rọ̀ wọn ti dìdákúdà mọ́ wa lọ́wọ́ kí ló dé tí wọ́n sọ̀rọ̀ wọn di gbà fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara wọn wọ́n roko sí wọ́n rántí wa wọ́n rántí wa. ẹ̀yin ará mi lọ́kùnrin àti lóbìnrin mo kọ́ kí inú ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin náà mọ̀ pé nígbàkúgbà tẹ́ bá ti rí mi pẹ̀lú ìyàwó ọ̀gá mi níbí báyìí á jẹ́ pé iṣẹ́ tí mo torí ẹ̀ wá yẹn ó ní ìtumọ̀ ńlá yes ṣe rí bàbá tí ẹ ń wò ní orí dúró yìí orúkọ wọn ni Òjò Pàgógó ṣe rí báyìí wà yìí ó ní ohun tó mú wá fún wa o nǹkan tó máa ṣe wá ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ti rí lọ́ṣẹ̀ ní pé ká máa mú wọn bọ̀ ń bí báyìí kí ẹ fetí yín gbọ́ kẹ̀dẹ̀ fojú yín rí bàbá iṣẹ́ náà kù sí yín lọ́wọ́ báyìí. ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo lè sọ fún yín náà ni wọ́n ti ṣe lálàyé yìí àmọ́ àpótí tí mo gbé lọ́wọ́ yìí kẹ́míkà ló wà ńbẹ̀ àpapọ̀ egbòogi tá a pò pọ̀ òun la sọ di kẹ́míkà kẹ́míkà yìí ni à ń gbé lura tí sọ arúgbó dèwe tí ṣàgbà dèwe bí a bá rí ẹnikẹ́ni tó lò ó àǹfààní wà fúnrú ẹni bẹ́ẹ̀ láti ṣe nǹkan tọmọdé lè ṣe ẹ padà sígbà tẹ wà lọ́dọ̀ bó ṣe fífò ẹ fò bó ṣe rí sísáré eré sísá bákan náà ni
ara yóò dúró pépépépépépé ni ẹ bá fẹ́ fò ẹ fò ní láì. Bàbá rẹ ni tó ní ìbéèrè lérí ẹ jẹ́ ká gbọ́. Bàbá ẹ káàbọ̀. Ẹ kúlé. Oògùn tẹ wá polówó fún wa ìtẹ̀sán nípa èyí. Ẹ jọ ṣé kò ṣiṣẹ́ fún yín ni àbí báwo ni? Ọ̀rá dọ̀rùn mọ́tọ́ yóò yé yín. Ta ló ní béèrè tó ní láárí? Èmi ní béèrè. Bàbá kò lè nàró. Oògùn tẹ́ ẹ wíhun ẹni tí èèyàn bá lò yóò dàbí ọmọ 30 ọdún yóò máa ta kébékébé. Ṣé oògùn yẹn ṣiṣẹ́ fúnra àwa tá a ti dàgbà ká tún máa ṣe rárá? Òun tó gbẹ̀mí lẹ́nu rẹ tí dànà òun náà lọ fẹ́ kò yá. Lọ́rọ̀ gidi. Bàbá ẹ bọ́ pàfin lé èbó fún wa mọ́ ìjàpá lóògùn ni òfin wòran díẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o I'm a scientist. Tẹ́ bá ń gbọ́ pé wọ́n ti po kẹ́míkà pọ̀ èmi ni I'm a scientist. Ó yà yín lẹ́nu ẹ̀yin èèyàn mi atákéré ìyọ́dún rè wọ́n ṣàgbàdéwèrè kẹ́míkà ni. Ẹ dákun olùkọ́ni èwo ni wọ́n ń pè ní fámúkà. Àpòpọ̀ egbòogi òun ni mo rọ sí nítorí kẹ́míkà. Àbájọ tẹ̀ ń fi ń ta pọ́npọ́n tẹ̀ ń fara yílẹ̀. Ta ni ó fẹ́ dán wò nù yín? Wọ́n ń ta ló fẹ́ dán wò. Ẹ dáwọ̀ lára èwo ni fà èwo ni fà ẹ dáwọ̀ lára mi ẹ dáwọ̀ lára mi. Kì í máa ṣe tábà tẹ́ ń la. Ó ti darúgbó báwa kú ní ìṣiṣẹ́ mo kú fọ́tà yọ ni. Tààtà dúró. Ọjọ́. Kí ni àṣà? Ẹ gbà mí mo kú. Sósì lẹ́rọ̀ báyìí. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu ìwọ̀nba 30 ìṣẹ́jú péré ni mo lò ni mo ta sára. Bẹ́ẹ̀ ni àmọ́ ẹ jẹ́ n wá sòótọ́ kan fún yín o ó lè yòówù tẹ́ ẹ fẹ́ jà tó bá ti kọjá wákàtí 3 ẹ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ o. Péré. Àyìnkẹ́. Ọlá mi. Àyìnkẹ́. Ọlá mi. Dókítà ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun. Ẹ ra màmá. Ẹ kú ìtọ́jú wa. Báwo wá ni ọ̀rọ̀ nípa ti Olówódé ṣé ẹ ti rí yanjú? Dókítà ẹ wò mi ì tí ì rí gbogbo ẹ̀ ní mo ṣàtẹ̀sí sáré sọ̀tún sósì káàkiri mò ń gbìyànjú gidi gan gbogbo tí ò yẹ kí n wọ ni mo ti wọ lọ tí mo ní láti wá owó yìí ẹ wò ẹ ṣàṣàánú mi ẹ ṣàánú mi ní àsìkò díẹ̀ sí mò ń gbìyànjú kiri ni. Bàbá mi ì ní parọ́ fún yín tí a bá rí owó yẹn láàárín ọjọ́ 6 àní lè ṣe iṣẹ́ abẹ yẹn. Dókítà ẹ dákun ẹ ṣàánú mi ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ wò mo ń sapá mi káàkiri mo ń gbìyànjú. Tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé àwa náà ń gbìyànjú tiwa. Ẹ má bínú mo ní láti lọ yọjú sí àwọn oníbàárà wa tó kù. Ẹ jọ̀ọ́ dókítà dókítà mo ṣe.
lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn tí wọ́n lè jẹ́rìí sí bí mo ti sọ rí wọn bẹ̀ ní nípa ọ̀rọ̀ tìró ọ̀rántí mo ti rábàjá rẹ̀ ọ̀rẹ́ mi kan bẹ tó mọ̀ ń pa rẹ̀ ó kàn jẹ́ pé àti ríra ti pẹ́ yóò ti tó 40 ọdún. ṣé ò ti ní ikú báyìí. èyí nìkan ni wàá lè sọ ṣùgbọ́n tí mo lè fi dá mọ̀ ní mẹ́rin ìbúlẹ̀. kò lóókọ ni. àjàsá ni. torí bí ọba ti rántí ó kọ rẹ̀ ìlà mẹ́rin ìbúlẹ̀ tó sọ ẹ̀dẹ̀ ni wọ́n ti kọ ẹ̀dẹ̀ mọ̀ pé òrógùn ọmọ ajílálà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbe ṣe rí ìlà Yorùbá ní. bàbá sọ nù káríra wa ni Yorùbá fi ń kọlà bàbá sọ nù káríra wa yìí. tá a bá ti dé ẹ̀dẹ̀ á wàá tọ ìdílé tí wọ́n ti kọlà wọn á lọ béèrè pé ẹ dákun ìlà yìí o àmọ̀ké ìdílé kọ̀ọ̀kan ní kọlà torí ìlà tẹ̀ ń wò ó àmì ni fún Yorùbá àmọ́ fi dára wa mọ̀ ni. ló túmọ̀ sí pé ìlà ni àdírẹ́sì tí wọ́n ń lò gbà náà. ọ̀tọ̀ ní làwú. fọkòkò ẹja dẹ̀dẹ̀. ẹ má bọ̀ àdédé bẹ̀ ẹ ǹlẹ́ ńlẹ́ o ẹ ǹlẹ́ ńlẹ́ aláàfin àlẹ́ wa bóò ní nǹkan ẹ dákun ẹ ǹlẹ́ ilé Ọlọ́run ló mọ̀yàn rere àbí. bẹ́ẹ̀ ni bàbá. ṣé bẹ́ẹ̀lé. bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀lé. ẹ dákun n bẹ́ẹ̀ tí ní bẹ́ẹ̀lé o ẹ bá wa pè jáde. ṣé kò sí o. kò sí nǹkan kan. ẹ kú dúró bàbá. àwọn àlejò lámùgbà yìí o bàdà báàsì àkújọ mẹ́ta mo kẹ́yìn lóye o. ẹ ṣeun gbẹ káàbọ̀. ó jàre. ẹkún rẹ. olúborí. ṣọ́ọ̀ṣì. ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ Ọlọ́run ló mẹ́yàn rẹ̀ ó ní mo fẹ́ rí. Ọlọ́run ló mẹ́yàn rẹ̀ ẹ̀gbọ́n mi wọ́n ti kú. ẹ̀gbọ́n mi ti kú tipẹ́tipẹ́ ti kú. ìwọ náà kì í sọmọ kékeré àgbékọ̀ràn lọ sóko mọ́. bẹ́ẹ̀ni. ó rí pàwọn àgbààgbà lágbó. àwa bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi kò kò dé tewúre. ó jàre. tewúre wa ń sọ̀rọ̀ kan àwọn ẹnìkan wá ní ìlà àbúlẹ̀ mẹ́rin lọ́kọ̀ ìgbà tó wá fi là hàn mí tó sọ̀rọ̀ ọ̀la mo ní ẹ̀dẹ̀ ni wọ́n ti kọ́. tó ti kọlà mẹ́rin. ìdílé arúkúyẹrí ni ààrẹ àgọ́ ní ọ̀dọ̀ àjàsá. àjàsá ọ̀nà là ń wá. bẹ́ẹ̀ni ẹ ṣeun. Elédùmarè kò ní jẹ́ kẹ́ rí wọn mọ́. kí ló dé. ẹ wò ó àwọn náà ti kú. Sínẹ́kì. ẹ wò mí tó bá pẹ́ tẹ́ fẹ́ rí wọn fún bí kíká yí ọwọ́ padà ni. bẹ́ẹ̀ni. kékeré nù. ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ni. wọ́n ní àbúrò kan òun gbóná bí àpárá. táwọn nù. lónìí wọ́n ń ṣe ọdún gẹ̀lẹ́dẹ́ báyìí. gẹ̀lẹ́dẹ́. bóyá là ń fi gbọ́ ìlú. ibẹ̀ kan ni mo múra tí mò ń lọ olùkọ́ èdè yìí. ó ti yá. ó ṣe o ìyá mi. ọ̀nà bo ni. mọ̀ bọ̀. ọ̀nà bo ni. báyìí dàgbà sáré. Mutu. ìrẹ́ ọmọ mi ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n rí àjàsá. kùkùté. abájíò ó ti rí bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ bàbá yín ló ń ṣe. ni mo gbàṣẹ bàbá. tó ń ṣe ó ti tán ìwọ la wá rí. ṣé kò ní. níta bá wà ní agbára ọ̀rọ̀ ńlá ni
Apọ̀jù báyìí lọ o. A kàn yan ara wa ni o. Pé káwa kan lọ. Sọ̀rọ̀ mi ti yé ọ. Dákun torí Ọlọ́run. Wá lọ gbọ́ tiwa. Ó ń jó wa lábẹ́ aṣọ. Ẹ ṣe ẹ kú rìn. Ó jàre. Ẹ kú dé. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń ṣọdún gẹ̀lẹ̀dẹ́ lọ́wọ́. Mo ń ṣọdún gẹ̀lẹ̀dẹ́. Ẹ kọ́kọ́ bá mi dágbo gẹ̀lẹ̀dẹ́. Tó ti yé yín sí. Tá a bá dágbo gẹ̀lẹ̀dẹ́, tó ti yé. Kára kí gbogbo àwọn tó wà ń bẹ̀ ká bá wọn tó. Àwa gbéra ń bẹ̀. Ẹgbọ́ bò ní. Ọ̀yà. Ògbóróró níkù ejò inú awo kò méjì. Bẹ́ẹ̀ ni tèké pọ́kù tọ̀dàlẹ́ sì gbẹ́gbẹ̀ta. Ṣé bá gbárí irú wọn ó níyà tó? Bẹ́ẹ̀ ni o. Èmi náà kúkú mọ̀ bẹ́ẹ̀. Kí ló mọ̀? O mọ̀ ló wá gbà á lọ́kọ. Ṣé ẹ̀jẹ̀ máa jẹ fún ara kan ni? Adìẹ jẹ fún ara wọn. Ṣùgbọ́n àìfẹ̀lẹ̀kẹ́ bò sí láìfẹ̀sọ̀ báwọn ẹjọ́ bò sí. Yáàrí. Nígbà tí mo wá sí àhín mo wá ran ọkọ wa lọ́wọ́ ni. Kí ló wí yẹn? Má jẹ gbọ́rú ẹ̀ lẹ́nu ẹ̀ mọ́. Mo ní kó yẹ pọkàn wa lọ́kọ ẹ. Níbo ni mo ti ìlóde tó lóò fẹ́ gbà àti pàápàá mi ò fẹ́ wá bí o. Tí ò bá jẹ́ pé ilé ńlá níbí láti máa ń yanjú ọ̀rọ̀ tó kọ lùkù. Ìdí tí mo fi wá nìyẹn. Ọkọ mi lọ́kọ ẹ. Ẹ wá ẹ ò mójútó. Ẹ má jẹ́ ká jà. Wọ́n ní ìgbà ilé àwo. Àwo ní í ṣe. Àwo ilé àwo náà kọ́. Àwo náà ni. Ọ̀pẹ rẹ̀gìrẹ̀gì tí ń bẹ lẹ́kùnlé àwo ń kọ́. Táwo náà ní. Òun náà wá lórí fa fún àwa tá a jẹ́ ẹlẹ́yẹ náà gbọ́dọ̀ máa bára wa jà. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Ṣé ẹ rí kinní tí mo mú lọ yìí? Nítorí ọkọ wa ajere òun ni mo ṣe mú wá. Mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi. Gbogbo tá a bá sì wí ní ààyè báyìí bẹ́ẹ̀ ni ó sì. Ó rèé lágún ọ̀bọ̀lẹ̀ kò yìí. Olúgbẹ́bí fò. Arìngbẹ́bí fò. Ọ̀nà gúndẹ̀yìn ẹ̀kú. Inú bí àdì. Inú bí àròkèrè. Ẹ̀rọ ní ti dúdú. Ẹ̀rọ ní ti rírin. Ẹ̀rọ ní ti tẹ̀tẹ̀. Ẹ̀rọ ní tòrí. Tẹ̀tẹ̀rẹ̀ gúnmòdò. Ifá dákun dábọ̀ bá mi pa ní òrun bí. Tẹ̀tẹ̀rẹ̀ gúnmòdò. Ajẹ́rẹ́ o. Wọ́n ní tí ẹ̀dẹ́gírí bá wọ̀lú. Dèndèdèndé abá ti dé koko. Kọ́ ọmọ kẹ́rù. Kọ́ ọmọ jẹjà kọ́jọ ọmọ jọ. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Tó àbàlẹ́ sùn. Tó olùsọlẹ̀ bọ́ká ó bẹ̀rẹ̀ òbígùn tèrè. Ara gbogbo wa báyìí orí ilẹ̀ ló wà. Ibikíbi tọkọ wa bá wà àbí tó bá ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó kí ó máa lọ re kó máa bọ̀ re. Àṣẹ. Àwọn ayọ́ ń tàkàrà gbogbo ọmọ tàkàrà bá kó jáde ní máa kó wọlé. Àṣẹ. Ọrọ̀ ẹ̀ kó lójútùú. Àṣẹ. Ó ṣe máa rí nìyẹn. Àṣẹ. Bẹ́ẹ̀ni, eyín iwájú báyìí ti gẹ̀rùn, èrìgì sì ti dì í mú. Bẹ́ẹ̀ni, èrò ayé ti wí, ẹgbẹ́ ọ̀run sì ti gbà. Àṣẹ. Ẹ wo ọ̀nà tẹ́ ń wò yìí, òun ni wọ́n ń pè ní àmọ́dù road. Òun náà ló kọ́ntínú títí débi iwájú báńkì. Àmọ́ o, ẹ tẹ́tí ẹ gbọ́. Ṣe rí níbí báyìí, a máa fi àwọn èèyàn wá síbẹ̀ tó máa distract àwọn ọlọ́pàá tó bá ń bọ̀. Ṣe rí ní junction roundabout yìí náà. Ṣe rí ọ̀nà yìí, ẹ lè gbàbẹ̀ jáde ṣùgbọ́n ẹ lè gbàbẹ̀ wọlé one way ni. Tẹ́ bá wá gbà báyìí, bẹ́ẹ̀ ṣe máa lọ ní báńkì tẹ̀ ń lọ gbọ̀ngàn rẹ̀ dé. Ṣe rí bíbà yìí tó jáde sí làgùn yìí àwọn kan máa wà ń bẹ̀ náà. Ṣóyè bẹ́ẹ̀ni ẹ tí ò bá yẹ kó sọ̀rọ̀. Ó ti yé wa. Tó bá kanlẹ̀ ṣèbò níbi kan à ń gbé sí ni wọ́n wí. Mo ní bọ́rọ̀ bá lọ́jú pọ̀ pátápátá o. Ṣèbẹ́yìn àgbààgbà la ó gbé tán lọ o. Tẹ́lẹ̀ la wá lọ yẹ̀ o. Ọlá bàtà ni mo lò sàn. Ọlá bàbá ọmọ ni mọ̀mọ́ yan. Ọlá rẹ ni o. Gbà. Gbà lọ́wọ́ ẹ̀. À ń wojú yín o. Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ sólé ayé ró. Ẹ jọ̀wọ́ o, ẹ mọ́mọ́ jó bàjẹ́ o. Ẹ jọ̀wọ́ o, ẹ mọ́mọ́ jó tú o. Ṣé bẹ́yìn lẹ́nọjà ẹ mọ́ ṣe jẹ́ ó tú.
àní ẹ dákun ẹ bá wa ṣe eré ẹ̀yin àgbààgbà yé o. ohun àgbàlagbà fi ń jẹ̀kọ́ o wọn ò jẹ́ fi ọmọdé rárá o torí pé ó mọ̀ ń bẹ lábẹ́ ewé o. ohun àgbààgbà fi ń jẹ̀kọ́ o wọn ò jẹ́ fi ń jẹ̀kọ́ o nítorí pé o. èyí ni ìròyìn pàjáwìrì tó dé ti gbọ̀yìn láti iléeṣẹ́ móhùnmáwòrán ti ayé kò tọ́. láìpẹ́ yìí la gbọ́ wípé àwọn ìgárá ọlọ́ṣà kan ya wọ ilé ìfowópamọ́sí ti mams. ohun tó yà wá lẹ́nu wípé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ni wọ́n gbé lọ ní ilé ìfowópamọ́sí yìí léyìí tó jẹ́ pé ó ya àwa aráàlú lẹ́nu torí pé gbogbo wa la mọ̀ wípé kò sí owó ní ìta. níbo wá ni àwọn ọlọ́ṣà yìí ti rí owó tí wọ́n jí gbé kò tí ì yé wa. a ní ká fi tó wa létí ni o bó bá ṣe ń lọ sí a máa ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. Àyìnkẹ́ wò mí mo ti gbówó dé Ọlọ́run ti ṣe Àyìnkẹ́ wọlé wò Àyìnkẹ́ wò mí Àyìnkẹ́ Àyìnkẹ́ wò mí Àyìnkẹ́ wò mí owó rèé wò Àyìnkẹ́ wò mí ẹ gbà mí Àyìnkẹ́ wò mí ẹ gbà mí owó mi dára Àyìnkẹ́ lókìlá láti ẹ gbà mí ayé ò ẹ bá tèmi jẹ́wọ́ ìlú yìí ẹni bá tèmi jẹ́wọ́. afẹ́fẹ́ ń fẹ́ ó ń fẹ́ ó ń fẹ́ sínú ọgbà afẹ́fẹ́ ń fẹ́ ó ń fẹ́ ó ń fẹ́ sínú ọgbà àjàrà wa afẹ́fẹ́ ń fẹ́. pẹ̀lẹ́ o. Yes ma. Ó lára rẹ̀. Ó bá mi máa ṣe pé ọkọ mi. Tinúọlá tá ń wá ní báàgì. Kí là ń bẹ̀ ń bẹ̀ o? Báwo wa ṣe ń ṣì báyìí? Tinúọlá, owó mà ní bẹ́ẹ̀ Elédùmarè, mo mà dúpẹ́, mo mà ṣe o. Olóríire ni wọ́n mọ̀ yìí, oríire ò ní burú. Mo dúpẹ́ Ọlọ́run, mo dúpẹ́ Elédùmarè ló ṣe. Dákun sísí mi. Ojú pókọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. Bàbá mo sọ fún yín pé Roslyn lórúkọ mi, but àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Rose baby. Wọ́n ń mọ̀ ṣùgbọ́n yìí.
Rárá ẹ̀ ṣì mí gbọ́ o. Ìrètí àgbàdo tí wọ́n máa ń róòsì lì ní àbí síkìn. Ìyẹn ń pè báwọn. Rárá o. Ṣẹ́rí yẹn. Roast ló ń pè yẹn. Kéèyàn yan nǹkan. Wọ́n roast ẹ̀ ni. Bọ̀ orúkọ ti tèmi. Òun ni Rose. Ẹ sọ pé Rose. Rose. Ẹ ti gbà. Mo ò ní pẹ́ mọ̀ wínú mi máa ń kà. Orí àwọn tó wà lọ́kùn mi. Mo ti ń wò ọ́, ń mú mọ́ra tì. Bára mi ò wá gbé mọ́. Wà bọ̀ ni. Èmi náà ṣàkíyèsí. Mo mọ̀ pé ẹ̀ ń wò mí. Irọ́ ni o. Mo ṣàkíyèsí. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Láàbùlé. Ẹ lórí ẹwà rẹ bó ti dùn tó. Bẹ́ẹ̀ lórúkọ rẹ náà dùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé sà. Ẹ̀yin náà dá lọ́mọkùnrin. Àṣẹ dá tó yìí. Ẹ wo ẹ má máa dé fìlà mọ́ o. Fìlà yẹn jẹ́ kẹ́ ju àgbàlagbà. Mi mọ̀ pé ọ̀dọ́mọdé ni yín. N ò dàgbà o. Ẹ dàgbà rárá. Ẹ rẹwà lọ́mọkùnrin. Ẹ tọ́jú ẹ má máa dé mọ́ rárá. Ẹ má dé mọ́. Ẹ má dé mọ́ rárá. Àdàkù. Mo ní yàrá kan lókè. Ọ̀rọ̀ mi rí ọ. Mi tó bá ní bínú. Dàkọ̀yà bẹ́ẹ̀. Tí nǹkan tẹ́ ń sọ tó bá yé mi dáadáa, ẹ ń sọ wípé ká lọ sí yàrá. Kájọ wí ọ̀rọ̀ kájọ. Kí ló dé tí mi ní ṣe bẹ́ẹ̀ ara ò kí sáfàrà náà? Irọ́ o. Àmọ́ mọ̀ dárò. Ẹ wá wò ó, ẹ má jẹ́ ọpẹ́ jù ọ́, kí má bàa yí ọkùnrin padà. Láti mú yí ọkọ rẹ padà. Ìjọba ìbáwò yẹn bẹ́ẹ̀ ni kò lè dọ̀bà lẹ́kọ̀ọ́ ọmọ bínú. Kò lè tó yẹn. O ká mi dà. Òrùka yín wà bẹ́ẹ̀, ṣé bóun rèé? Òrùka yín nìyẹn. O ti bá rí. Kò kúrò lọ́wọ́ yín. Ọlọ́run ṣàjà lówó lọ́wọ́ ká mọ̀ ní lọ́rùn. Owó la fi ń jayé o. Kúńkúṣì sì mọ̀ wo bẹ́ẹ̀ yóò bá lówó àrùn ni o. Gbogbo wa láwa lówó ní ayé. Wọ́n tẹ̀lé mọ́ ní tiẹ̀ náà àmọ́ wà ó. Yóò ní Ẹlẹ́jìgbò. Kí ló dé òun ò wá rán ni? Iwájú wa ti fírò. Báwa wá bàbá dúdú kí gbogbo rẹ̀ ọ̀parẹ́ mọ́lẹ̀ lọ ọjà kó jáde. Ẹ wò ẹ lè kìdí olóògé ìsàmì bomi ilẹ̀ níjẹ́ olóògé ìsàmì lẹ́sẹ̀ ẹ sì lè fi gbèsè lé mi kúrò bí bẹ́ẹ̀ ti fi lé mi lọ́hùn. Ṣé ẹ gbọ́ èyí tẹ́ ẹ mú iṣẹ́ ti sanwó rẹ̀. Ẹlẹ́jìgbò ọ̀jẹ̀bí òdodo ọ̀rọ̀ sọ òkùté lamúnibú ni ẹran ìbíyẹ ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran ìfọ́jú òsì jẹba ti sọ pé ẹran olójú kan jọba kò ní ẹ bá wí kí ni ìṣe lókèlà tó ní tí ó sọ kalẹ̀ ara tá a mọ wí rè. Ẹ̀yin dà ẹja fi làákàyè sí i béèyàn bá ti kú láti kú jù tó kúrú gbìngbìn tó yìí tó wá sẹ́ra mọ́ kò ní ní làákàyè torí nítorí kó fi ní làákàyè ó ti fi sẹ́ra. bẹ́ẹ̀ bá wá sọ fún un pé àrùn ní kúkúrú àní kúkúrú ìsàlẹ̀. àrùn pọ́nbélé àrùn burúkú. ṣé àrùn wà ní. àrùn ní. Bàbá. Sọ pé bébì. Oh, baby, I'm so sorry. Yes. Mo fẹ́ bi yín ní ìbéèrè kan. Ṣé ti dáyé ọ̀tún rí? Mo mọ ibi tí ń gbé bẹ́ẹ̀. Mo fẹ́ gbé yín lọ sí ayé tuntun. Ayé ọ̀tún. Débi wípé tẹ́ ẹ bá débẹ̀ máa máa dúpẹ́ lọ́wọ́ mi ni. Ẹ kọ́kọ́ gbórí lé mi lẹ́sẹ̀ nù. Ìwọ ló yẹ kí transformer ni ọ́. Ọmọ kẹ́ ti ń ṣọ́ọ̀kì bí mo ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ cháàjì náà ni. Kò gbé ẹ fẹ́ ṣáàgì mi ni ẹ fẹ́ ṣáàgì mi. Gbàdágbàdá yìí o. Ẹni ẹ̀ ń bù yìí èkó ọ̀tọ̀ sí o.
èyí bò tọ́ sí. olówó wa ni òní ń bọ̀ àbí. jọmọ èyí tá ẹdún ẹdún. ọgbọ́n ẹ máa mú tí yín lọ ọgbọ́n. mo ní sẹ́ mi ti ń ṣe. irú iṣẹ́ wo nìyẹn. ọ̀dà kò burú so lè promise mi pé ó bí ìbejì fún mi. ẹ wò màá bí ìbejì fún yín in fact màá bí ìbẹ̀rìn fún yín. irú ọ̀rọ̀ pa. kò sí nǹkan tí ò ṣe ṣe kódà mo lè bí ìbẹ̀fà. babaláwo lè gidi paraku ni mí ó dáríjì. ẹ̀yin báà lè ṣe ń jalè yín tẹ́tí dàgbà yìí. yìí ó yẹ̀yẹ́ mi sọ gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ kan láìpẹ́ yìí. tí ẹ gbọ́ èmi rèé ọmọ èmi rèé. ẹ̀yin ni. Olódùmarè o. ẹ lọ jalè nílé ìfowópamọ́. palẹ̀ gbogbo ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ebe mi ni. báwo lè ṣe wá ṣe báwo lè ṣe ṣe ẹ̀yin tẹ́tí dàgbà. mo gbọ́dọ̀ fi ọ̀rọ̀ àmọ́ fún ọmọ gbọ́gọ́ yìí ipò kíkan gbé tí n bá gbé lura mo lè sáré láti èyí délùú kejì kò ní rẹ̀ mí ìkọ́lá mi ò ní mọ̀ pé mo sáré kò ní jẹ pátẹ́gùn ní gbé mi kò ní jọ kan. aṣọ ìdọ̀mọdé. àfi àtẹ́gùn mo ti di ọ̀dọ́ padà nù. ẹ wò ìkúrọ́ lálábàápọ̀ ẹ̀ wò. àbí ṣé kí n fi hàn ni. ṣé wàá nù bí ni. àwọn ọmọ gbèrè ni. gbogbo ẹ̀ ni máa wò. jẹ́ iná là á jí bọ́ sí lọ́rùn lójúmọ́ ẹni ẹ bọ́ wa. ṣé olówó a máa gàn olówó ègàn gbogbo tó bá ti sí lọ́dà. ó tiẹ̀ mọ béèyàn ti lè bá gbà sọ̀rọ̀. tálàgbà. àbámọ̀ pé òun dọ́gbọ́n wọ́ mi nù. ajẹ́rẹ́ ìwọ làgbà. ẹni ojú àlọ́ níbẹ̀ lókè tí ò tí ì bọ́lẹ̀ wọ́n bá tó bẹ́ẹ̀. nítorí ìpolówó. kò tó tòun kò tó. àwọn ó tún ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín o. wọ́n dọ̀lọ́. mo fẹ́ béèrè wípé gbogbo nǹkan tẹ́ ti sọ fún mi látàárọ̀ ṣó dá yín lójú abẹ́ ń parọ́ èmi ò fẹ́ kẹ́kọ̀ọ́ máa parọ́ kẹ́ máa rò pé bóyá ẹ fẹ́ fi mórí mi wú o. ọlọ́run ní ṣe ọ ní alọ́run mò ń tán ẹni tí bá ń parọ́ kò ní jèrè. mo ti gbà yín gbọ́ mo ti gbà yín gbọ́ mo ti gbà mí gbọ́ pátápátá mo ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ lọ ra nǹkan tá a máa fi dáàbò bora wa. kò tẹ́ńsọ̀nù. ẹ gẹ́ ẹ̀ tiẹ̀ mo ń bọ̀. ọmọlúwàbí ọ̀fẹ́ràn mi lóòótọ́ èmi náà ti wẹ̀ ẹ́ lẹ́kọ̀ọ́ tó dé. ó dà. Yàrá jàyédé, ayé àmọ́ bá jẹun, ayé ẹlẹ́ gbàájì, ayé àmọ́ bá jẹun. Àti ọ̀lẹ́nu ẹ̀yin èèyàn mi ẹ mọ́ wòkè o, ẹ mọ́ wòkè ẹ bá wòkè tọ̀ yọ tẹ̀lé wọn o, èmi ọ̀mẹ́lẹ̀ kankan rí o. ẹ̀yin ọlọ́pàá ẹ dákun tí ò sí. kò sí nǹkan kan. kò sí. ṣé kùkùté kọ́ ni wọ́n mú lọ. ẹ dákun ẹ̀yin èèyàn wa ṣé kùkùté tẹ̀ ń dúró dè kí wọ́n mú lọ. ká sọ fún ọ káà ń dúró de kùkùté. kùkùté mọ̀ ní tẹ́lẹ̀ ń dúró dè tẹ́ ń béèrè lẹ́yìn. ṣé ẹ ti ya wèrè rí sórí yín burú ni wọ́n ṣe pè fún yín ni ẹ kọjú mọ́jà tẹ́ ń bá tá a sọ fún mi pé kùkùté ni wá wáyé àbẹ́ ìwádìí pọ́kùnrin orí ẹ̀ ò pé. ẹ dákun ta ni ọ̀sán owó ìtẹ́ ẹ̀ mú yìí. ṣé àtẹ̀yìn tó mú ti gidi. kí ló wá mú. ìwọ náà wo ẹnágì mo mú. ó ti dáa bá ń gbá bẹ mọ́ ọmọ èmi ọmọ sọ́kọ rẹ̀ ò nípa mi ẹ sáà ti bá ń kó wo tèmi lé lọ. ẹ̀rọ àdúró bá ń ẹ fẹ́ dìde àbí èyí tó bá kọjá àyè ẹ̀ mẹ́rin ẹ mú o mú. ẹ dákun ó fẹ́ useless yà. ó useless náà ni sọ fẹ́ useless yà rẹ̀ ni ó use owó mi ni ẹ bá mú o. ọlọ́run o ara sì rò fún mi lónìí o ẹnu kí n mọ bára mi jiyàn náà ní mọ bà mí nú jẹ́ ara mi ò jáde lónìí ara mi ò sì mú jí. sáà ti bá ń gbowó tèmi lé lọ ni òun gbèsè tí ń fàdá náà tán ó ti mọ̀ pé wọn tó ẹ bá kọjá àyè yín bẹ́ẹ̀ ẹ fẹ́ máa sá lọ. ẹ fẹ́ lọ gbowó yín ta náà ni. ẹnìkan kan yóò gbọdọ̀ kọjá lọ láì jẹ́ pé sanwó mi fún mi. Scorpion ò ń sùn ni. òrùbí ti bá o. ìyá wà lórí ìjókòó. wàhálà ti dé o wàhálà ti dé o kí ló ṣẹlẹ̀? wàhálà ti dé wàhálà ti dé o kí ló ṣẹlẹ̀? nǹkan ti ṣẹlẹ̀ o
àkáàtì tó èkó òkété ti bóoru. Scorpion jẹ́ rí àwọn bàbá. All right then, all right. ilé ẹjọ́ kàkà pọ̀ bí àkànwò. yéé olórí burúkú ni bàbá yẹn ọlọ́ọ̀. Ọmọ àsè ọjà ti jẹ́. lẹ́yìn ìgbà tí a ṣiṣẹ́ tá a ṣe lọ́hùn tí èsì kò wó fún wa lédè kan sá láti gbà náà òtẹ́ẹ̀lì ni Kùkùté ń sùn òtẹ́ẹ̀lì tí wàá ń sùn yìí ló ti ní ká wá bá wọn ká mọ̀ sí fàájì òun bọ̀ ò torí òun wà nínú yàrá tó wà lókè òní ká sàmọ̀ sí fàájì nìbá àti ní sí fàájì sàdédé la rí àwọn ọlọ́pàá tí wọ́n dé gbẹ́sà sí mú Kùkùté lọ́nà tí ìbá kí gbogbo àìná adọ́gbọ́n sí afẹ́yìnrìn kú ní táwọn ìka wọn wí wọn ọba kó gbó wá papọ̀ ní o. kí ló lè ní yẹn. Tiger o ṣeun ọjọ́ wọ́n jíṣẹ́ owó tó ní wọn ó fún wa àmọ́ ètò àtẹ̀lẹ̀ yìí ó ṣe gbà wá torí Kùkùté fún wa $100,000. bàbá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. 100,000 ló fún wa. bàbá ẹ̀tọ́ yín lẹ́ni ẹ fẹ́ gbà àwọn ọmọ tá a kó lọ ṣiṣẹ́ àwọn ọmọ 1 year 1 block apàjẹ́másẹ́ ni wọ́n 1 million ní iṣẹ́ tá a ṣe fẹ́ yàn kankan. èló. 1 million. 1 million. Kùkùté gangan kọ́. 1 million ní fún Kùkùté. bàbá tíyàwó tí ara ìyàwó ò yá 2 million la ní kọ́ fún. ayé Kùkùté ò ní dá o ọkùnrin bí pẹ́ẹ́gì sọ̀fíọ́ yìí bí kíní fẹ́ máa sọ́ọ̀kì mọ́tò. ẹsikísà ètò wa burú jù ni pé ó tó gba 10,000. èyí tí ìbádùn èmi jù ni pé ká pé ọlọ́pàá wa kó àwa mọ́ ṣé a máa jìyà ń tà àṣẹlẹ̀ lórí ni àbí ń tà àjẹun rẹ̀. ẹ dákun alàgbà bóun lẹ́sìn bá wa di èkún ọ̀ràn rẹ̀ kọ́mọ́ bọ̀m̀bì ní ìtọ́kẹsẹ̀ bọ̀ yìí. kí ló wá fún pé káwọn gbà lẹ̀ fún èmi lọ lórí burúkú 1 million 100,000 ó tún gba 10,000 lọ wa ayé Kùkùté ò ní dáa. mímí lẹ jáde à wò ó tọ́ bá jẹ́ kí n ṣubú. ìwà ló wá fẹ́ ṣe wo ọlá mi fi mí lẹ̀ òun sọ fún ẹ ṣe jẹ́jẹ́ pé kí ni. ìlà jókòó kí nǹkan tí ẹ̀wọ̀n fọwọ́ pa lórí kí nǹkan fọwọ́ pa lẹ́yìn nìkan orí ajé. mo ní mímí ságbà mímí lẹ̀ jáde. Àyìnkẹ́ fi mí lẹ̀ lójijì àjọ rò báyìí àjọ sọ Àyìnkẹ́ èmi kọ́ mo ṣe ọ́ tíjọba ṣe sí mi lórí yìí ó ìjọba ni ọ̀jẹ̀ ń rí ọ tọ́jú mo lówó lé ìfowópamọ́ o tí mo fẹ́ fi tọ́jú rẹ wọn ọ̀jẹ̀ ń rí mi tọ́jú rẹ o wọ́n ṣe owó mọ́ ọ̀gbẹ́mí ìyàwó mi. adọ́run mò ń tán gbogbo wa àní òye arelé. Relé kí mò ń lọ ṣe ilé ta ni mò ń lè bá lé ta ni mò ń lè bá lé mi àtàyìnkẹ́ tó kù. ẹ kú kalẹ̀. gbogbo rẹ̀ bí wàá ti mo ti. alàgbà Ọláìtàn ẹjọ́ afẹ́ rí yín ní àgọ́ wa. ẹ̀yin mo fẹ́ rí mi lágọ̀ọ́ méjì ó tún kù ibi tẹ́ ẹ bá mi dèrè ó tún kù ìjọba ràn yín kẹ́ tó wá mú mi èyí tẹ́ ẹ ṣe tún mi kò tí ì tán lẹ̀ ewé mi gbé tí mo rí ń tọ́jú àyà mi tó ikú wọn lọ́ọ̀bì kankan bẹ́ẹ̀ bá pa mí níbi ẹ̀ pa mí. bàbá mo rí yín gẹ́gẹ́ bí àgbàlagbà ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí so ẹ respect ara yín kẹ́ ọ̀rá tẹ̀lé wa. tẹ̀lé o. rárá ẹ̀yin méjèèjì ni bàbá. sáwò sí mẹ́. bẹ́ẹ̀ni. Bàbá, mo gbọ́ pé wọ́n gbé owó kan fún yín àti pé ibo lẹ gbé owó náà lọ. ṣé mo gbé lọ sí báńkì. owó ìwọ́n ni ẹ gbé lọ sí ilé ìwòsàn
ibo lẹ ti rí owó báwo lọ̀rọ̀ owó náà ṣe jẹ́. Èmi ti gbé fún wọn nílé ìwòsàn. Mo gbọ́ pé gbé fún wọn nílé ìwòsàn àmọ́ ibo ni ẹ ti rí owó tó tó bẹ́ẹ̀ yẹn tẹ́ gbé sílẹ̀ nílé ìwòsàn. Mo rí i pé àgbàlagbà dáadáa ní láti bá tẹ̀sí níbi. Ọlọ́pàá pupa orí ọpọmọlúwàbí ni wọ́n ní bíbí ní tó gbé. Ẹ ṣe bàbá kí ni oúnjẹ sàgbàdéwé. Mo tí ń pè ní sàgbàdéwé òun ni bí àwọn Yorùbá ayé àtijọ́ bá lò wọ́n máa ta kébékébé ni. Ẹ jọ iṣẹ́ kí ni ẹ ṣe gangan pàtó tẹ́ tí ń rí owó tí ẹ ná káàkiri yẹn. Owó tí ń ná iṣẹ́ Olúwa ni. Ibo lẹ ti ń ṣiṣẹ́ charge and bail. Ta ló sọ fún ọ àti pé kí ni jẹ́ bẹ́ẹ̀. Àwọn tó ń dúró fún yàn tó máa ń gbà yàn sílẹ̀. Iṣẹ́ àánú ni. Kí ni iṣẹ́ tí ẹni tó fún yín lówó tẹ̀ ń pè iṣẹ́ wo lẹ bẹ̀ owó kí ló fún yín. Ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ èmi ń ṣe kí á ti kà àwa kan àjọ máa ń sowó ọ̀pọ̀ bàbá rẹ̀ ní tó fẹ́ ta dúkìá ilé àbí ilẹ̀ àmọ́ pé èèyàn sì tí wọ́n ó tún rà owó ètò wa yẹ kó yọ fáwa gẹ́gẹ́ bí owó ẹ̀tọ́ tíá bí owó ọ̀yà tíá ní owó tí wọ́n kó fún kùkùté tí wọ́n fi fún wa lọ́wọ́ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Lédè kúkúrú iṣẹ́ kí àtìká yẹn gbogbo yín ṣe tán fi fún yín ní owó yìí. Bẹ́nìkan bá ti ṣe nù wá gbogbo wa náà là ń ṣe àmàjọ ọmọọṣẹ́ wa ni. Àṣírí ẹ̀ ló kúrẹ́ àlọ́ pé 1 million náà ni wọ́n fún wa ṣẹ́ni bọ́ lórí burúkú ni ẹ dákun ẹ bá fún kẹ́wọ̀n ẹni gbà lọ́wọ́ ìyà tó fi jẹ wá. Mo fún kálukú tiẹ̀ àbí wọ́n lọ. Ẹ fún oníkálukú tiẹ̀ owó tẹ̀ ń fún wọn yẹn ìbò lẹ́yìn ti rí. Èjìrè bébí orí ti fọ́ mi. Mo máa dára ogun dípò bẹ́ẹ̀ ogun sókun mi ni. Bàbá. Dádì. Bàbá. Tẹ bá ní ẹ̀ ní cooperate pẹ̀lú wa. Èmi fẹ́ cooperate náà. Torí àgbàlagbà tẹ́ jẹ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ bí ọmọlúwàbí báyìí o. Thank you sir. Ẹ sọ ní tẹ́ ti rí owó tẹ́ ẹ̀ ná káàkiri. Tówó ti kódà wọ́n tún dá sí mi nígbà tí mo ṣe ẹ̀tọ́ wọn fún wọn tán wọ́n tún fún mi ní fún ara wọn wọ́n ní ara wọn lórí wọlé. Ẹni tí ẹni ẹra lé abẹ́ talẹ̀ lọ́wọ́ tó fún ọdún 100,000 kí ló wọ̀ ẹ́ ṣe wọlé mọ́. Wọ́n nílùú èbò ní gbé wọ́n nílùú èbò ní gbé kì í gbélẹ̀ yìí sì dùn mí èmi ò ní fóònù conjoin with wọ́n pe aago ni wọ́n pe aago. A gbọ́dọ̀ sọ gbogbo aṣọ kọ́là ṣáájú àrán àwọn ọmọ níṣẹ́ àfọ́fà kan fẹ́wọ́fẹ́wọ́ a sì ti múlẹ̀ pé a gbọ́dọ̀ sọ ìwọ̀nba tí mò ń sọ ìtorí pé mo rí pé ọjọ́ ọmọlúwàbí ń bá délé gan wọ́n mú un wí torí àti múlẹ̀ pé ẹni tó bá sọ bá yọpọ̀ ẹ̀jẹ̀ o. Owó àjọ ni torí ìyá ń ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù ọdọọdún la sì máa ń pín èrè tá a bá rí mbẹ̀ owó tó wá yẹ kọ̀ọ̀kan ní ọdún kọ̀ọ̀kan ní ẹ pé fa àṣẹ 1 million ẹni wọ́n fún ẹnì kọ̀ọ̀kan tó lórí kúkú wá fún 100,000 ó sì jẹ́nu pàfọwọ́kù ṣé nǹkan tẹ́ ń sọ ìdá yìí lójú kò dá mi lójú. Àwọn ìkan nínú àwọn bàbá tá a mú jẹ́ ká mọ̀ pé ẹnìkan lè rán níṣẹ́ tí ó ṣiṣẹ́ fún yín tó wá fún yín ní owó yìí. Kò ní dá fẹ́ lọ́sọ bẹ́ẹ̀ ó tọ́ owó ní sóríire kò ní dá fún. Ta ló fún yín lówó? Ó mà ṣe o
tọ́mọ ẹni bá jalè ó ṣe làwí ẹni tó bá yẹ ká bá lálejò náà tá bá bá nínú náà ó máa ń dùnyàn lára gan kò yẹ kó jẹ́ pé irú yín náà máa bá nírú di nǹkan báyìí too bad àríkọ́ṣe ló yẹ kó máa fi ń ṣe kò ń ṣe àríkọ́gbọ́n règbèrègbè àríkọ́gbọ́n lẹ́wà yìí mò ń wọ́ndà àwọn ọmọ tó wà ní community yìí kí lè fẹ́ máa bá wọn sọ àbáwọn ọmọ tẹ́ ẹ bí ọkàn kí lè fẹ́ máa bá wọn sọ tá a bá wo éèjì ìgbẹ́ ṣe wà yìí ètò máa ti over 60 á ti wà. 70? Too bad. Yeah. My clients are not suspect. I get you right. You ever dá wọn lẹ́jọ́, and I'm not in the position. Okay? Nǹkan tí mo ń try láti sọ ni pé irú wọn yìí kò tiẹ̀ yẹ kán jẹ́ suspect. Kò yẹ kó jẹ́ pé àwọn náà máa káwọ́ pọ̀n káwọ́ gbéra báyìí. Wọ́n ti dàgbà ju gbogbo yẹn lọ. Èmi kàn ni máa dájọ́. Ẹjọ́ wọn tó bá déwájú adájọ́ wọn á mọ nǹkan tó máa sọ. But it's bad. Bí wọ́n rìn nínú règbèrègbè yìí at all. That's what I'm saying. Sir, please, we need the evidence to allow you. I mean the footages. See, any no one. We need the láti play the case to allow you. Go possible. Possible. Huh? According to the 1999 Constitution of the Federal Republic of Nigeria as amended, Section 36, subsection 6, subsection B. It says we should be given ample time and also facility to aid our defense for our clients. So, possible, sir. Learned counsel. Àwọn àgbà ìhùwà ìbàjẹ́ o tóra wọn lèwe ń wò ẹ dákun ẹ ṣàyèrè torí bọ́jọ́ alẹ́ ṣe kókó bọ́lá yóò sì ti rí ṣe bá tẹ́ni là ó ti mọ̀ òun á bá ṣe. Obviously, our clients will call eléyìí. This is just a clear case of ego àtìrò ló wọlé, iyùn àtìrò kọ́ ló jáde. It's so evident, ó wà clear. Anyway, whatever the cases may be, you may call him a judge. Because I'm not in the position to do that. About the courts, on the wájú adájọ́. Case tó bá wà wájú adájọ́, tó bá ti lè prove beyond every reasonable doubt. Definitely adájọ́ mọ̀ nǹkan tó máa dá. Ẹ ti gbọ́? All right, sir. Wọ́n máa dá wọn padà sí sẹ́ẹ̀lì nsìn. A lọ tì wọ́n mọ́lé. A máa pàdé ní court. Lọ lé lónìí. I guess we'll meet in court. Ẹ̀yin sọ̀rọ̀, ẹ fọkànbalẹ̀. Ibi ilẹ̀ àtúntún lọ́ọ̀yà. Lọ́ọ̀yà. Mo láwọn kọ́ ṣe ló yẹ kẹ́ jẹ́. Àbáṣì, ó disappoint yìí pẹ̀lú èyí ṣú ẹ̀ tó bá mú bá mi. Akànnilábùkù. Lọ́ọ̀tì ẹ̀ ní. Níbi tá a bá dé kò sọ ń tàn án tó lè ọkọ̀ òsè mọ́. Ṣé ẹ̀yin á máa dọ́dọ̀ kọ̀kọ́ra rẹ̀? Wọ́n wá lọ pé òun ọ̀wẹ̀ mọ́ tó kú mọ́ wáyé. Ẹ wo èrò tèmi yàtọ̀. A ti kó ẹyin sọ́wọ́ ọ̀tún. A kó ẹyin sọ́wọ́ òsì. A ti fẹ̀yìn ẹ̀yìn rìn látọ̀yọ́ lọ rè délùú sẹ́yìn. Òun kò fi sẹ́yìn wá nù. Òun lòun ò sí fẹ́ jẹ́ àfilẹ̀. Ó ti pẹ́ tó ti ń sọ pé òun ò ṣe mọ́. Ẹ jẹ́ àfilẹ̀. Kò ṣe kí ni mọ́. Ẹ ti rí ibi tí èsì ti tẹnu bo yín tó gbẹnu kúrò mẹ́tọ́ lòun ò lẹ́mọ́. Owó jáde fún ọ ní bàjẹ́. Ọ̀dà gàtí lẹ́nu rẹ̀ kárọ̀ sọ́kùn. Kúkúrú ni káyọ̀ kọ́ ni abẹ́ pàdé èmi ò ṣiṣẹ́ yìí. Ẹ wo ohun tó yẹ ká máa bá àwọn ọmọ wa wí làwọn wá kóra wá sí ẹni tá a sì torí ẹ̀yìn ṣe kìíní
òun náà ló ti lóhùn òsè mọ́ yìí ẹ jẹ́ ajáwọ́ bẹ́ẹ̀. ṣé n tẹ́ ẹ̀ sọ ni pé ká má ṣe nǹkan kan mọ́ báyìí. ó ti dá aláralárò òrun àlòkù ẹ̀sùn tó kú ẹ̀wò lọ́wọ́ náà ò ṣe mọ́ ẹ̀jẹ̀ àfihàn. Bẹ́ẹ̀ ni mo sọ kúkúté ẹ̀jẹ̀ ajáwọ́ mẹ́. Níbo lẹ ti rówó tẹ́ ẹ gbé fún mi? Níbo lẹ ti rówó? Kúkúté bọ́ọ̀lù ọ̀rọ̀ yẹn mo ṣe ní. Ìyá ṣe orí ṣe orí ni mo ṣe lọ́dún bí mọ́ mi lọ́wọ́ yìí o orí mo ṣe lọ́dún bí mọ́ mi lọ́wọ́ yìí o àwọn ìjọba tó yẹ kí ẹ bú wọn o òkúté lẹ ń pariwo lórí aláàánú yín àgbà míì tí ó ti jìyà orí ìyá yìí ló kú sí màá ló bẹ ọba àgbà pẹ́sàn rẹ̀ orí ìbò ni ó kù sí ìjọba ní dòdòdòdòdòdò wọn aṣọ orí tán wọn sàánù tán aláàánú lọ́lọ́run dá mi láti rẹ̀ ẹ bú mi kẹ́ ẹ sọ mí òòrè lọ èébú lọ́yà máa fi sọ mí lẹ́sàn ṣé kí n máa wò kí àwọn olè òkú sí ọsibítù mi olóore lèmi o. náà jágbọ́nà kò sẹ́ni kan tó sọ pé kíyàwó rẹ̀ òkú sọ ọsibítù ṣùgbọ́n ẹni àìjírí ni ọ́ akòtúnrò èso ni ọ́ tí èèyàn bá rí ọ tó bá sùn tó bá jí kó tó padà kọ́ lọ tún rò sùn ni. lẹ́nu rẹ̀ wọ́n lórí kò ní dáfọ́ fún tòwí o sọ sáànù ló ṣe ni tó fi tiẹ̀ kó bá wa sọ ìyàwó ajẹ ni wọ́n ní kó fún wa ní 1 million ẹnì kọ̀ọ̀kan ọkọ̀ ọwọ́ fún wa ní 100,000. alájẹpá ni àbáṣì alájẹpá nínú 100,000 náà o tún fi lu jìbìtì o fi gba 10,000 nù rẹ̀. ṣé oore ló ló ṣe fún wa o àbí wọ̀ gan ló yẹ kí wọ́n máa pè lálájẹ tán àṣejẹkújẹ ló ṣàyà kàbìtì. olórí burúkú rẹ ẹ bá ní kí wọ́n bá dìkún ẹ̀wọ̀n rẹ ló ṣe àkóbá fún àtàwọn náà tó fi dé wọ́n rádàrà rẹ olórí burúkú yìí tó bá jẹ́ pé tó wọ́n dùn àti lọ́gùdù wa rìn ní wọ́n bá ti pọ́ dànù wọ́n olórí burúkú ẹ̀ nìyẹn. àwọn àgbà ìhùwà ìbàjẹ́ ó ń bẹ lọ́wọ́ ẹ̀yìn náà tẹbi ń kó gbóyè káàkiri tóra wọn ọlọsídé gọọmenti àwọn arígbòrò báyìí àti ìjà lòdì dàpọ̀. ẹ dákun ẹ ṣàyè alájẹ tán ni. torí bọ́jọ́ alẹ́ ṣe kókó bọ́lá yóò sì ti rí ṣe bá tẹ́ni là ó ti mọ̀ òun á bá ṣe làwọn gbà lọ́jọ́ alẹ́. ìrẹ́jẹ kò sí nínú fọ́tò kò bá ti dúró ló máa bára rẹ̀. àwọn àgbà kì í wá bàjẹ́ o torí páwọn là ń wò kò sì yẹ kí wọ́n kó wa. ó ṣe kókó mọ́nà kó yá wèrè o ṣó lè sáré tó bọ̀ ní ìwọ tó o ti sán àbí ìwọ náà kọ́ yìí níṣẹ́ tó ń bá ẹ̀dá sọ́hùn. ọjọ́ ọ̀la wa olórí ṣe kókó ó ṣe pàtàkì ká mọ̀ rántí ọjọ́ ọ̀la wa. I am an undimensionable horror. And nobody can Tamilaya. He who Tamilaya is Takulaya. He who Takulaya will die instantaneously, patapatale and rautically. Are you okay? My name is Asasi. He who Tamilaya is Takulaya. He who Takulaya will die instantaneously. Bọ́lá yóò sì ti rí ṣe bá tẹ́ni là ó ti òun àbá ṣe ọjọ́ alẹ́. ìrẹ́jẹ kò sí nínú fọ́tò kò bá ti dúró ló máa bára rẹ̀. àwọn àgbà kì í wá bàjẹ́ o torí báwọn là ń wò ní pé a ó pàdé lọ́dọ̀ Elédùmarè ẹ dákun ẹ ṣàyè
bọ́jọ́ alẹ́ ṣe kókó bọ́lá yóò sì ti rí ṣe bá tẹ́ni là ó ti òun á bá ṣe àwọn gbà lọ́jọ́ alẹ́. Ìrẹ́jẹ kò sí nínú fọ́tò bó bá ti dúró ló máa bára rẹ̀. Àwọn àgbà kì í hùwà bàjẹ́ o torí páwọn là ń wò kò sì yẹ kí wọ́n kó wa. Ó ṣe kókó ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la wa ló ṣe kókó ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la wa tóra wọn lè wéwu o. Ẹ dákun ẹ ṣàyèrè torí bọ́jọ́ alẹ́ ṣe kókó bọ́lá yóò sì ti rí ṣe bá tẹ́ni là ó ti mọ̀ òun á bá ṣe là ó gbà lọ́jọ́ alẹ́. Ìrẹ́jẹ kò sí nínú fọ́tò bó bá ti dúró ló máa bára rẹ̀. Àwọn àgbà kì í hùwà bàjẹ́ o torí páwọn là ń wò kò sì yẹ kí wọ́n kó wa kú. Ó ṣe kókó ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la wa ló ṣe kókó ó ṣe pàtàkì ká máa rántí ọjọ́ ọ̀la.